Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our لديك الوقت الواجبات أكثر من الأوقات فإن كانت لك حاجة فأوجز في قضائها ونجيكين إما دانو دوكو Baba wa Yusuf Ayub Abul Qasas Al-Anbiya Qasas Nigeria Ọlọ́run jàre bàbá wa Sheikh Abdul Aziz Ọlọ́run jàre yín pé ó yọ Ọlọ́run àti bàbá wa tó jókòó tì wá àwọn àlùfáà wa ọmọ àdúrà bàbá Khalifa bàbá àdúrà ọmọ àdúrà jẹ́ òun ti di bàbá àdúrà afawa Sheikh Abdul Hakim Abu Takiya àwọn afa gbogbo ẹ̀yà afa ẹ̀dá fẹ́mọ́ bínú àti lẹ́yìn alájí wa Mikael ọlárẹ̀wájú afawa táyé afawa májòkó lẹ́yìn bàbá wa tán wọlé bàbá wa láka gbogbo ẹ̀yẹ tọ́lábà afawa Sheikh Abdul Hasis Adamallahu ahyatahu. ẹ̀rí nǹkan sí láyé o ẹ̀yin lẹ́yìn gbogbo àwọn ọmọ tí wọ́n ń ṣe pátápátá látàárọ̀ yìí Alhamdulillah. ibi tí yàn ti mọ ẹni tí wọ́n bá kọrin fún tí ń bá ń kà á yóò máa ta gálgálà ni ẹ ti máa mọ̀ ń bẹ̀ wípé wọ́n kọ orin yìí fún ni òun kọ́kọ́ Allahu Akbar. ẹlẹ́ẹ̀kejì ń bẹ̀ ẹ ti ṣe nǹkan síwájú Ọlọ́run gẹ́gẹ́ bí àwọn tí ẹ kéwú lọ́dọ̀ wọn bàbá wa Suglun Radiyallahu ta'ala anhu. tí wọ́n jẹ́ ọmọ rẹ̀ fún bàbá wa Sheikh Adam Rahimahullahu ta'ala. bẹ́ẹ̀ ti gbà á lọ́hùn wá ẹ wá ń pín fún àwọn ọmọ ọlọ́mọ. Èkó yìí bí èèyàn bá lè yẹ ọmọ ọlọ́mọ nínú làákà yìí lọ sọ èèyàn dàáfà lẹ́kọ̀ọ́ yìí tó bá yẹ pé mẹ́wàá péré tí ó bá ṣe jù bẹ́ẹ̀ lọ ó ti gba sàtí àlùjánnà. Allahu Akbar. Ká tó wá pé kárakára jégúnlẹ̀ mọ́ gbogbo ọ̀nà bá dí orílẹ̀ nǹkankan yìí tọ́já sí wípé gbogbo ohun tí ó lè sọ ọmọ dàbá mi ọmọ ọmọ pàdé ẹ̀ lójú ọ̀nà. Káwáyé pé àwọn tó bí àwọn eléyìí pẹ̀lú bí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọ̀dọ́ ti dàdàkudà lónìí àwọn tó wá bí àwọn eléyìí ẹ̀yin sì ń bá wọn tún ọ̀la wọn ṣe pé wọn ò ní sunkún lọ́la. Allah. Allahu Akbar. Èyí tẹ́ ẹ ṣe yìí pọ̀ èyí tẹ́ ẹ ṣe yìí pọ̀ khayrun nasi anfa'uhum linnas wa sharrun nasi adarruhum linnas ẹni tó lóore jù nínú èèyàn lẹ́ni tó bá ní ìmọ̀ tí ń fi ìmọ̀ rẹ̀ ṣàǹfààní àmẹ́ni wọ́n bá nímọ̀ tọ́já sí wípé ẹnu ìmọ̀ rẹ̀ bí ó ti gbà lú jìbìtì lọ́kọ́ ebi kéwú bí ó ti gbà pín ẹnu lásán iná lọ́kọ́ ààrẹ nìkan tó tara rẹ̀ dèèyàn ààrẹ ni ó tara ẹ̀ dàfà ààrọ ma tí ń yẹ ọmọ kọ́ máa lọ tó wá dá padà wá gbogbo wọn bá ti jòkó lẹ̀ yìí gbogbo wọn kó wù káwọn dà fà tẹ́lẹ̀ ẹ tọ́nù mí padà lójú ọ̀nà ibi tí ń lọ. Allahu Akbar. èyí wọn náà tó yín tán bá ní kí ẹ wáyé wá sí ẹ̀rí tọ́ka nínú àwọn ọmọ yìí wípé wọn sọ lágbájá yìí dà fà. Alhamdulillah. Alhamdulillah. èyí wọn náà tó yín lọ́dọ̀ Ọlọ́run kó san yín lẹ́san olóore. Àmín. Àmín. èmi yẹn torí owó lọ òde ọ̀sán Markaz sọmọbi láti dáadáa tọ́lọ̀ ti dáa mi torí àfáà mi tí mo kọ́ lọ́dọ̀ rẹ̀ ni Maulana al-Imam Hamza Adamallahu ahyatahu. Imam ayégbà mi Allahu ahyatahu. àwọn náà sì kọ́ lọ́dọ̀ Sheikh Yahya Rahimahullahu. wọ́n jogún ẹ̀ mbẹ́ èmi náà jogún ẹ̀ lọ́dọ̀ Sheikh Hamza tí n bá tẹ̀lé àfáà mi lòdì nígbà náà èmi ní jánásì tábà wá pa owó lóde wọ́n wá ha fún àwọn àfáà tí ń bẹ́ mbẹ́ àwọn ọmọ wa kún un mọ́tò wípé àmọ́ àdéṣọ́ wọn bọ̀ ọ̀gá lókè ọ̀gá
ẹ bá tiẹ̀ máa pẹ́ nídìí owó tí báwa sì nídìí owó bí èsì ọmọ bí wà báyìí ó ṣeun. àwọn adijọ́ kan làwọn afáà wa sọ fún mi pé ẹ rí owó tá a há sáwọn àgbàlagbà lápò èyí máa mọ̀ sí bẹ́ẹ̀ ni torí ọ̀la ń tẹ̀ yìí fẹ́ da èmi ti dá tí mo fẹ́ dà lónìí ìwọ́n fi yín wọn ra pọ̀ láti yín náà kalẹ̀ ètò wọn fowó náà rà ń jọ náà lọ́wọ́ di ntọ́ dà lónìí tọ́ nígbà wá dà bẹ́ẹ̀ tọ́ wá já sí gbogbo ntá di àti ntá mu ọlọ́run bá wa yanjú ẹ̀ lọ́hùn àbí kí n bọ́ sọ fún yín wọn lọ́lọ́run yanjú ntá jẹ yanjú ntá mu ẹ̀ ń fún wa lásọ à ń wọ̀ ẹ̀ ń fún wa lóúnjẹ ẹ̀ sanwó lé ẹ̀ sanwó omi èmi mo ní mọ́tò ara mi gbogbo nǹkan èmi mo ní kése tó yọ̀ǹda owó tí ma fi rè kó ẹnì kan ṣe wá pè mí wá àṣìlẹ̀ kó tọ́já sí wípé bóyá ẹyọ kan tí ń bá ṣe bóyá gbogbo tí ń bá bọ̀ ọjọ́ tí ń bá yé bọ̀ bóyá kì í lójútùú tẹ́lẹ̀ bóyá òde ẹyọ kan tí mo bá lọ ní àbọ̀rọ̀ tí mo bá sọ ń bẹ̀ tó bá wúlò báyé bóyá jẹ́ náà ni ọ̀sẹ̀ lójútùú ṣé báyìí mo wà lánàá tẹ́lẹ̀ báyìí mo wà lánàá tẹ́lẹ̀ kí wọ́n ní ẹ máa mú ẹ bá mú yẹ báyìí wáyé ní àwọn tí wọ́n béèrè owó lánàá àwọn dà. wàlá sílí tabari fún màtá ìṣítàdá ìmọ̀. sórí ẹsẹ̀ ọ̀kan tó ọ̀kan ni wọ́n kà mí mọ́ lẹ́yìn. wàlá sílí tata ìlú láyà mi wàlẹ̀ láti. bẹ́ẹ̀ ti wí wọn orí bẹ́ẹ̀ fẹ́yìn náà. àmín. ọlọ́run jẹ́ lálùbáríkà. òun fún wa sọ fún àwọn àfa àwọn ọlọ́run tó yìn. àkọ́kọ́ tó gbé mi dé àyà tó gbé mi wá mo ti wá ìkórí tọ́já sí wípé òde tí mo lọ pa 10,000 naira mo sì wá sí mo sọ̀rọ̀ lóhun mo sì ju báyìí kílẹ̀ tá a bá wá délé ẹ wà yọ owó ara mi ẹ wà fún àwọn àfà tí ń tẹ̀lé mi pé ẹ gbà tí ẹ bá sì ń bọ̀ wá ìkó yìí àti lílọ àti táàbọ̀ ó ti yé báwọn. إن نتولي 100,000 حلفت برب المصحف الكريم ورقة تبوا يكوكا إن نتولي 100,000 only the muso torí wípé tọ́jú ilé kalẹ̀ kí n tó lọ àwọn tí sì ń jẹun lábẹ́ mi bá mú ni wọ́n ìyàwó ọmọ àwọn ọmọ kíwú àwọn gbá àwọn àwo kankan ẹ̀ ṣe yóò kalẹ̀ àyẹ̀ṣẹ̀ wa mú owó lọ́wọ́ àdìgbò ọlọ́wọ́n jọ da fún ọmọ mi ń bọ̀ wá àmọ́ lọ́wọ́ àrà gbogbo nǹkan àdìgbò àṣẹ gbogbo ẹ̀. èkó tá a wá ń jò ní ìta wa ní orílẹ̀ mẹ́wọ̀n lálẹ́ o ti yé wa ńgbà tá a fa ní kíní kan oníkì owó kọ́nà bá yọ̀ǹda fún ọ ń wá bí ọba yọ̀ǹda fìlẹ̀ ọlọ́run ò ní jẹ́ ọjọ́ náà wà tí ò ní sí lọ́wọ́ wa ọlọ́run jẹ́ ó wà. àmín. lọ́jọ́ tí ọba sí béèrè pé wò láti síra wọn kò sí àmọ́ ń bẹ lówó wọ́n sọ wá sí kanjú orí wípé lówó ó ti yé báwọn àmọ́ ọlọ́run ń bò wá sí rè mi. alhamdulillah. ọlọ́run ò sí ní tú. Ìgbà sí ìyá ọlọ́run tó ní àríyájú wa bẹ̀ ká hí lọ láríwájú. Bàbá yìí, ó ti tó ọdún mẹ́wàá báyìí tí wọ́n gba hòtẹ́ẹ̀lì fún yẹn. Wọ́n sì gba ó tó ọdún mẹ́wàá tí sun hòtẹ́ẹ̀lì lẹ́kọ̀ọ́ yìí mọ́. Bàbá tí ọ̀dọ́ tí máa sùn ni. Ó ní nílé ńlá ló fi jẹ wá. Yóò sì pa ẹran fún wa ó ní bí àgbò. Nínú àdéhùn pa fún wa. Kọ́dà àwọn ẹ̀kọ́ kan ní láti àkọ́hùn tá a lo oní program bíi mẹ́rin léra wọn. Ọwọ́ jẹ́ ọ̀sẹ̀ kan sọ́sẹ̀ kejì mọ́ wá fẹ̀ kan tẹ́ pa sí. Torí mi ò lè ṣe wàhálà ń kú òlékòó lónìí ní lọ́lọ́rin. Ó tún dọ̀tún la tún padà wíkú. Ìjọ mẹ́rin tún lọ́ Ìbàdàn. Tọ́nà àwọn bá ti jọra wọn ẹ̀ tẹ̀ ẹ́ pa síbi kan. Bí o ti mọ̀ sínú. Bàbá yọ wa tọ́jú wa fá láti kú mẹ́. Nígbà Ọlọ́run tún yọ jíjẹ mú ìmọ̀ kú mẹ́ nítorí kàrà. Ọlọ́run ọ̀dààmú wa ẹ̀ gbọ́dọ̀ fẹ́ dààmú wa lò nígbà tí ọba wa dààmú wa káwa kó dààmú wa nígbà afá àjọ ọlọ́mọ kí wọ́n á ní kó lè mú 100,000 wa 150,000 wa kí n tó wá wà sí èló lẹ fẹ́ pa ìkùnà tẹ́ ẹ pa fún wa yìí nìsín èló ní ìkùnà yìí tẹ́ ẹ gbà fún mi yìí kò tó owó tí mo ná láti Ìlọrin dé yàyí nìkan owó nǹkan ni mo nídìí ètí mo wá jòkó ti yẹ àyè nǹkan méjì
alákọ̀ọ́kọ́ làwọn ọmọ kéwú nígbà tá a bá sọ pé ọlọ́mọ kéwú ni ẹlẹ́ẹ̀kejì ni àwọn àlùfáà wa ọlọ́run tó yìí. Adamallahu hayatahu. torí wípé tó bá dáa fún ẹbí rẹ̀ bí ọba jẹ́ni tó lóye dáadáa ó yẹ fún ọmọ kéwú ọlọ́run dáa fún. Àwọn àlùfáà ọlọ́run tó yìí máa fi hàn wípé ọmọ ìyá mi ni bàbá tó bí èmi ìyá tó bí àfà bàbá kan ìyá kan ló bí. Bàbá àbá tó yìí bàbá tó bí mi lẹ̀gbọ́n fún màmá tiwọn. Màmá wọn àti bàbá wa àgbà tí ń jẹ́gbọ́n bàbá tèmi àwọn méjì tó wá kú nínú tí bàbá wọn bí ni wọ́n wá ń jẹ́ bàbá fèmí. Alhamdulillah. Ìyá àwọn àfà bàbá tèmi ni wọ́n mọ̀ jẹ́ ìyá náà sì lè má jòkó tì mí lójúmọ́. Bàbá sì parí lásàlátù kí wọ́n tó lọlé àbí kí wọ́n déwájú mi kí wọ́n ṣàdúrà kí wọ́n tó lọ. Níjọ́ tó bá sì ìyá wa ní wá tí èmi ti tán fi tí ìránṣẹ́ sí mi. Gẹ́gẹ́ bí ìyá sọmọ. Àwọn àlùfáà wa tó yẹ wá dáa púpọ̀. Gbogbo gbàtẹ́mi máa wá sẹ́kù ń jọ wa ànáta ṣẹ̀ṣẹ̀ jáde ilé kéwúta àti ìmọ̀ bí á dà àgbà. Èmi àmà wá sí Bádíà. Tí n bá wá débẹ̀ àfáà wa táyé tó jòkó yìí ó ṣe dáadáa fún mi. Àfáà wa Tóyìn àwọn sì ti ń ṣe wọ́n ti ń dálejò lóhùn nísìn òhò bẹ́ẹ̀ bá máa gba promotion bí iṣẹ́ látọdún náà wọ́n ti wá ń ṣe dáadáa a máa ń pè é ń ṣe dáadáa níjọ́ náà kèrí báyìí ni ipò wa rí báyìí tán a tún wá rí wípé bàbá yìí tún wá dúra wọn lẹ̀ fún Ọlọ́run lára wa ṣé ìwà nítorí ẹ̀ wá ànàtọ̀ àbá àbòhùnmá ló wà bá ilmul وذاك مكارم الأخلاق الناس هذا أفهم وسائل وذاك مكارم الأخلاق وإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقسم الأرزاق وإذا رزقت خليقة محمودة فقد اصطفاك مقسم الأخلاق الناس هذا حضمال إلي مثل بلاي الناس هذا òkè mọ́lá Ismail ọlọ́wọ́ jọ dáa fún àti gbogbo ẹ̀yìn tẹ́ ẹ̀dí ọ̀rẹ́ rẹ̀ gbogbo mi tí ń bá lọ tí bá jẹ́ kárakára ọ̀nà bá di àbájógúnlẹ̀ mọ́ nkẹ̀kẹ̀ yìí wọ́n wá pàdé mi wọ́n sì kóra wá tí wọ́n pọ̀ ní gbogbo ilẹ̀ ń dé ìyàlá yìí ọlọ́wọ́ sì nípa yín rẹ̀ àtàwọn ojú tí wọ́n mọ̀ àtàwọn tí ì mà gbogbo ilẹ̀ ń rògbò. àǹtí parabalẹ̀ àbá àǹtí mi lójó fún mi. Alájà wa Ìyábọ̀ tó jòkó àǹtí mi nù. Bàbá tó bí ìyá yìí, òun ni màmá tó bí àfa wa tó yẹ tẹ̀lé. Allahu Akbar. Àǹtí mi nù. Ẹ máa fi Ìyábọ̀ kọ̀ ọmọ sí nínú àtọ̀ ìyá wa ni o. Gbogbo wọn ni wọ́n dá o, gbogbo wọn ni wọ́n nípa tí wọ́n kú nínú ayé wa o. Wọn ọba nípa tí wọ́n kú nínú ayé wa irú ọjọ́ òní á ìwọ lóòótọ́ àmọ́ àní síbí bàtà rí wọn. Ètò bàtà fún àmì ìjẹni wípé àwọn tó dá sọ̀rọ̀ rẹ̀ nígbà tí ò tí dèèyàn ọba dèèyàn tó kò rí wọn mọ́ kò ní pẹ́ tí èrò fún ìparí ẹ̀ lọ́sọ̀ kalẹ̀ padà. Ọmọ mi fẹ́ràn tó ń bẹ́ẹ̀ wọn ya báraka ọmọ dáadáa ni àti gbogbo àwọn jẹ̀mọ́ rẹ̀ gbogbo mi tí ń bá ń lọ wọ́n bá ti gbọ́. Bọ́dà àwọn bá ní pósítà mi, wọ́n wá wọ́n déètì ń bẹ̀ wọ́n sì wá pàdé wa. Gbogbo ìlọ́rọ̀ wọn sàn lẹ́sàn-án lórí. Èyí tó jòkó ń gbin lóko ọ̀rẹ́ rẹ̀ Ismaila yìí. Ájìlájí, mo ti rí òun pé mo ti rí i pé òun náà gbọ́ pé ń bọ̀ wáyà yìí lòun náà wá pàdé. Àti gbogbo ẹ̀yin jẹ̀mọ́ alásàlátù pátá. Ọlọ́run ní jẹ́ ṣé Abdullahi Tìlàbí Allahu Akbar ọmọ àfáà ni ọ́. Ọlọ́run ò lè fi nǹkan kan sí ọ. Ìran mẹ́ta lọ́lọ́run pín yẹn sí. Ẹlòmíì ń tọ́lọ̀ ń gùn olówó tààrà àti gbogbo tí èèyàn fowó sí láyé ọlọ́run bò. Wàtá ìlú
ládùúgbò ayé ọmọ kúnlẹ̀ fún wọn máa hébi ẹ̀ wọn ní bàbá àlàyé bàbá ẹ̀ kọjá torí owó tọ́lọ̀ fún. ìran ẹlẹ́ẹ̀kejì. wàzà ìlímù. ọlọ́run ọbẹ̀ lómi nígbà ó lè fi kálámù eré èékánná kọ gbogbo ntí ọba kọ kò sí tí ò lè fara ara mi mà dá ọlọ́run bẹ̀ lómi ìmọ̀ ni wọ́n ń pẹ́ lára ẹ lómi. ẹni ẹlẹ́ẹ̀kẹta kò lọ́wọ́ kò ní mà wọ́n bá a kà má kárí mọ́lẹ̀. Makari mole akhlaq òun lọ́lọ́run fún tí gbogbo àwọn ànábì ọlọ́run tí wọ́n ń pèpè lọ bẹ̀ gbogbo wọn ni wọ́n ń pèpè lọ síbi ìwà dáadáa. àfáàwa ní mẹ́tẹ̀ẹ̀ta yìí ni èèyàn fi ìran èèyàn mẹ́tẹ̀ẹ̀ta tí gba ìyá ayé nù inú àwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn kan lọ́wọ́ gbé nọ́mbà 1 ẹni tó gbé nọ́mbà 1. wáyé dàrú sígítà àlẹ́ ìkọ̀tà Mahamudatan fakadi sitobaka mugobimule arimaki idaru bikita khalikotan ẹwọ̀nkẹ́ nakiran èyí òun lè jẹ́ nínú ìwà tó bá jẹ́ Mahamudatan tó jẹ́ ìwà ká yóò mọ lára rẹ̀ tó mọ̀ hìlì yẹn tọ́lọ̀ ń bá bóyá níwà rẹ̀ ó jẹ́ ní olówó lọ ọjẹ́ ní onímọ̀ lọ bàkọ́dí sọ̀fáàkà mọ̀kọ́símùlà àrùsá ọba tí ń pín àsìkí ó ti sàwọ́ síwájú nù olówó ọmọ fowó rẹ̀ sí ọ onímọ̀ ọmọ fìmọ̀ rẹ̀ sí ọ ọlọ́lá ọmọ fọlá rẹ̀ sí ọ gbogbo ní téèyàn bá ní wọ́n mọ̀ wájú pé ìwọ sì lè yẹ. òun ni bí wá tí wọ́n á wáyà yìí nígbà tí àwọn àlùfáà wa tó yẹ wá sọmọ wa ni wà bí ètí ẹ̀ mú àfáà wa ṣíṣe wọ́n ròyìn àwọn èèyàn sì wọ́n pín àwọn èèyàn al-insanu fawqa al-wasf al-insanu ma'a al-wasf al-insanu duna al-wasf ìyẹn lómi wà ní bẹ́ẹ̀ tí ròyìn ẹ̀kú tó bẹ̀ àfáà tó yẹ ròyìn àfáà fẹ́ràn ẹ̀ púpọ̀ bẹ́ẹ̀ bọ́lọ̀ ti dá ẹ̀yìn nù ìtẹ́ wáyé tí wá sí nù kẹ́ ẹ máa fẹ́ gbogbo ẹni ọlọ́run bá gbéga torí tẹ́yìn náà ga lọ́fà o gbogbo ẹni tẹ́ bá bínú ẹni ọba ga ọ̀gá fámìlì ẹ̀ lọ́fà wọ́n bá gan fámìlì ẹ̀ ní kò ní bínú ẹni ọlọ́run bá ní ọ̀gá wọ́n wá ròyìn dáadáa ìròyìn olè mí náà tọ̀ wá wọ́n wá dé àyẹ̀ wálé káwọn ọmọ máa kà á kéde mọ́ ó tiẹ̀ tó yí ọkùnrin yìí ọmọ ẹ̀ka àwọn tó lóhùn ó tún wá láṣẹ èyí tó débìlà bíláàkì ìwọ́n kí ń dóhùn lẹ́ẹ̀kan òun ni ó láṣẹ dáadáa ẹ ti láwọn ọmọ tí ó máa kọ̀yà ayé tá a wà yìí àbí kí ọlọ́mọ tí ó ti ọkọ̀yà tí ó yẹjú dáadáa bẹ́ẹ̀ ni kan bá lóun fi kálámù bu yín ẹgbẹ́ lóun wọn tí ó lọ kálámù bẹ́ẹ̀ ni kan bá lóun fẹ́ ló ń bu yín lóde eléyìí lè lálàsí ìyẹn bó ti wà yìí léyìí tí ń dun látàárọ̀ yìí tọ́ gbogbo eléyìí mo fi ṣe mọ̀kádìmọ̀ ọ̀rọ̀ mi ọ̀rọ̀ má fi léyìí sòpin orí má fi léyìí sòpin ọdún gbogbo jama alọ́kùnrin àti lóbìnrin asalaamu alaykum wa rahmatulah wa barakatu. wa aleykum salaam wa rahmatulah wa barakatu. tọ́ ẹ bọ̀ mí ní ọgbẹ́ ọlọ́run jẹ́ rí lọ bẹ́ẹ̀ náà ẹ fún mi ní tọ́pìkì kan ayé bẹ̀ bọ́ ẹni al-mustaqbal li hadha al-jil àbí ebo ní kí ni future àwọn generation tí a wà yìí ẹni lọ́bẹ̀. ó sì ní ṣe àmọ́ yóò dàpọ̀ mọ́ gbọ́ ẹ jẹ́ àwù àwọn tí ń bọ̀ wá sẹ́yìn tá a bá wo mustaqbal lẹ́wí wọ́n sì ní kí là ń pè é máa bí ń bẹ mọ̀tọ́rìwù ń bẹ mọ̀tọ́rìwù ni lọ́wọ́ pín sí méjì lọ́wọ́ pín hadiru wa mustaqbal tẹ̀tọ̀rọ̀ sàn máa di òun làwọn àfáà tí wọ́n ti lọ hadiru lẹ́yìn tẹ̀ mbẹ́mbẹ́ ẹ̀ ǹkan máa ní kékeré wájà ní hadiru bá a ti máa wílé kí hadiru ní ẹjọ́ lẹ́ẹ̀dùrù dà ẹni tí ń present àwọn tí ń bẹ látàlú lọ́wọ́ àwa ni mustaqbal làwọn ẹni yìí máa di tó ti lọ ni kí ni wọ́n ṣe fún ẹ̀sìn kí ni àwa tá ń bẹ lónìí tá a gbà fún wa kí la generate kí la contribute àbílẹ̀ ń pè sínú ẹ̀sìn tá a fi wá rí di mustaqbal wa wípé yọ̀dà
òun ni ẹdí kí n yanjú. Ayakumullah. Bọ́bá dọdún mi bọ́lọ̀ ń bá ní ẹ pè wá á wà sọ mùsẹ́kíbálù bẹ́ẹ̀ sì pàfà mi kọ́ máa yanjú mùsẹ́kíbálù. Náà kí ni mo fẹ́ lò ń bẹ̀ ẹni ọlọ́wọ́ jàre yín pé kí ni mo fẹ́ lò ń bẹ̀ ni wípé mo fẹ́ sọ fún gbogbo àwa jàmá àtàwa tá ń jẹ́ mùsùlùmí pé àwọn àfáà tí wọ́n lo àná tí wọ́n gbé ìsìlámù wọn gbogbo ilẹ̀ Yorùbá wọ́n ní òṣùlùkù tí wọ́n fi ṣe é. Òṣùlùkù yẹn òun ní fòrúkù tí a fèsì tí àwọn kan fẹ́ gbà lọ́wọ́ wa. Gbígbà tí wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa tí wọ́n bá yẹ rí òṣùlùkù yìí gbà lọ́wọ́ wa mọ̀sẹ́gbàlù tẹ wí wọn ò lè dà. Àwọn sálàfí àwọn sùnní àwọn oṣòkòtò tí ò tó lẹ̀ àwọn yìí wọn ni wọ́n fẹ́ gba òṣùlùkù tí àwọn bàbá àtàná fi pé àwọn èèyàn sí ẹ̀sìn wọ́n fẹ́ gbà lọ́wọ́ wa tó bá ti wá gbà lọ́wọ́ wa kò sí òṣùlùkù tá a fi pè wọ́n mọ́ torí pé òní sọ fẹ́ nìkan wípé tí sòkòtò rẹ̀ ó fòókè tí ọba fòókè yọ wọ̀ náà tí ò tí wọ́n ìsìlámù òun ò sì láìkì nígàsì lòun láìkì kí sòkòtò máa dé ìsàlẹ̀ kò ní wá. Ẹ gbọ́ ẹni tí ọba náà ń gbọ́ wọ̀ náà òun ò sì láìkì irun gbọ̀n tiẹ̀ kò fẹ́ràn rẹ̀ irú èmi ní sí èmi láìkì irun gbọ̀n láti kékeré ni mo ti ní jẹ́ bára àwọn tó ní irun gbọ̀n pé ó wù mí kéwìn náà ní irun gbọ̀n bí àwọn àfáà lágbájá ni mo fi dá sí fúnra mi kì í jẹ́ pé nìkan kọ́kọ́ mi àdìsí kan kí mo sì kà ẹlòmíì ọba láìkì ẹ̀ ọlọ́run ò sì fẹ́ lòmíì bàbá alẹ́ni tí ọba ti nínú gbọ̀n wọlé yọ wọ náà òun ò ní wọlé kò ní wá o adéwọ́n ní táwọn ọba nínú gbọ̀n wọn gbọ́dọ̀ wá òun ò dé nínú gbọ̀n òun ò dé láìkì ẹ̀ òun láìkì kọ́ máa kúnlẹ̀ fún àwọn tó bí kò ì tí wọnú ìsìlámù ọwọ́ á pé oníwọlú ẹ̀sìn wa o àmẹ́sìn tó ń wọ̀ yìí o bọ́ ọba ti kúnlẹ̀ ọwọ́ náà ò rí èmi ò lè wá yìí o òun ọlọ́dọ̀ ẹ̀sìn àwọn kìrìsìtẹ́nì tí eléyìí máa kúnlẹ̀ dáadáa fáwọn tí wọ́n bí ṣé wọ́n wí pé ọ̀nà táwọn gbé wá yẹn tàṣádùn yẹn ó lé àwọn èèyàn àwọn bàbá àtàná fa àwọn èèyàn wọlé inú àwọn ọ̀nà tí àwọn àgbàlagbà àtàná tí wọ́n fi pe àwọn èèyàn sínú Islam tí Islam fi kún bá ilẹ̀ Yorùbá tó fi já sí pé mùsùlùmí ti ń bẹ ilẹ̀ Yorùbá gan wọ́n ti wọ́n ju kírísítẹ́nì ti ń bẹ ń bẹ lọ wọ́n sì ju ọ̀sẹ̀ kan ti ń bẹ ń bẹ lọ. ní ẹ̀tọ́ da sáà níbà o bẹ́ẹ̀kọ́ yìí ti bó ṣe bàjẹ́ tó yìí táwọn àwọn àfáà tí wọ́n gbé ẹ̀sìn wọ́n bẹ̀ sí wàhálà òun lẹ́yìn náà ṣe yìí ìgbà tá à ń bọ̀ wá láti ọ̀hún bẹ̀ wọn à ń kó mòlúdì káàkiri nígbà tá a débẹ̀ ń akó Ṣàngó mòlúdì ń bẹ́ yà yín Ṣàngó sì gbóyà yìí àwọn ọ̀rọ̀ kankan bẹ̀ wọn náà lè kò jìnnà sí yà yìí àwọn mòlúdì àwọn ní ya Rasulallah Ànábì ya Rasulallah nígbà tá a rè bí ẹsẹ̀ méjì tó wọn ní òní là ó sọ̀rọ̀ ilé wa wọn ni eléyìí ní ya Rasulallah yìí eléyìí lónìí là á sọ̀rọ̀ ilé wa wọ́n sì jọ wà lẹ́gbẹ̀ẹ́ ara wọn náà ni àmọ́ mo wá ka mọ̀lúdì tá a ti kẹ̀ ká tó dé yà yìí mo rí pé Ṣàngó kan la ṣẹ̀ṣẹ̀ kan a ti ka mọ̀lúdì 12 kéléri ibú kan wá ní mọ̀lú ká má ṣe mọ̀lúdì nígbà yẹn a má ṣe mọ̀lúdì ó lè sọ fáwọn tí ń ṣe Ṣàngó kó má ṣe Ṣàngó nígbà bá wá jòkó tiwa yìí gbogbo àwọn akéèké tá jòkó tiwa yìí tá a bá ṣe mọ̀lúdì lónìí yìí ni wọ́n wà lọ́dọ̀ àwọn onílàásùn olè wa ó sì farabalẹ̀ ó sì lè àtàkì ọmọ mi láti tẹ̀lé wọn lọ ẹ ti gẹ̀ẹ́sì báyìí. So èyí òun jẹ́ isti'mal al-hikma fi tabligh ad-da'wa ó ti yé báwọn òun ní gbogbo tí àwọn àgbàlagbà wọn gbé kalẹ̀ inú àwọn táwọn bàbá àtàná tí wọ́n fi mú ìsìláàmù dúnlẹ̀ Yorùbá tí wọ́n yí gba àwọn èèyàn wọlé wá inú ẹ̀ òun ní jálàbí òun ní sí wọn ní gbogbo jálàbí ọwọ́ iná ìmọ̀ ya bàbá wọn lọ́dá iná lẹ̀ ní àtẹ̀gbẹ́ ẹ̀yà wọn. wọ́n jẹ́ làbí ọba wa wọnú ọ̀nà bádàlì kìyàmá lè gbà lọ́wọ́ ọlọ́run lè dìbò. eré bàbá rẹ tó ti burú àti rí ìyá rẹ mu. wọ́n ní jálàbí ọ̀dà wọ́n ní yẹ̀pẹ̀ wíwò wọ́n ní ọ̀dà wọ́n ní nẹ́kàlí sísà lẹ́yìn màsùrátù nìkan àwọn màsùrátù pẹlẹbẹ tí wọ́n ń ṣe láyìí. lẹ́kàn báwọn nǹkan kọ̀ọ̀kan bẹ́ẹ̀ sọ́jà ò sí ń bẹ̀ òun sọ́jà ẹ̀kẹ́dà ẹ pé sọ́jà wà ó ti yé báwọn
jálàbí ṣíṣe yẹ̀pẹ̀ títẹ̀ àti wáàsí àti wákà gbọ́ àti wákà tó fi já sí wípé gbogbo àwọn àfáà ni wọ́n ń fi wákà kún nígbà náà tọ́lá àwọn èèyàn fẹ́ràn orin láyé ìgbà yẹn àwọn èèyàn fẹ́ràn bí à ń kọrin ìbílẹ̀ à ń kọ nǹkankan wọn ọba ti wá rí bí orin ọba ti ń ṣẹlẹ̀ wọn ò ní wá làwọn àfáà wa ni tó ni wọ́n fẹ́ a sì máa kọ́kọ́ fi orin síwájú bàbá ti wá péjọ wọ́n wà bẹ̀rẹ̀ sí ṣe wá sí fún wa. ṣe tọ́ra sáàdì báwọn. náà wọ́n ti wá ń gba jálàbí kalẹ̀ lọ́wọ́ jálàbí tó gbọ́ tóun náà mọ̀ tó gbé lọ́wọ́ yóò sì lẹ́rìí kọ̀lẹ́rìí fún jálàbí kọ̀lẹ́rìí fún yépẹ̀ wọ́n ní a máa yẹsẹ́ wò mọ́ torí wípé kò sẹ́ni kankan tó lè rí kọ̀kọ̀ àfi ọlọ́run mo ti tún ṣe yín ń lọ rí ipe irọ́ ni gbólóhùn lẹ́yìn ọlọ́run ẹnìkan ọmọ kọ̀kọ̀ wèrè ni ọ́ bọ́ ọba ṣerú fàtiwá wọn lónìí àwọn kírísítẹ́nì ni wọ́n kọ àwọn tí wọ́n ti ní tẹkinọ́lọ́jì àwọn sọ pé kùránì yìí ń irọ́ nípa torí wípé òyìnbó ti wáyé mọ̀ débi fún wọn mọ kọ̀kọ̀ ètè ń bẹnu aláboyún ló sì wọ́n mọ̀ ọ̀nà ètè ń bẹnu aláboyún ẹ̀ nìkan máa fọ ọlọ́run ní márùn kan bẹ èmi ọlọ́run nìkan mọ́ máa lẹ́yìn èmi ọlọ́run ẹ̀ nìkan ọ̀mọ́ mọ́ èyíbó sọ fún wọn pé wèrè ni ọ́ wọ́n ní ètè ń bẹnu aláboyún èyíbó wa pè ọ́ pé wá ọ̀yà gbéyàwó rẹ̀ tó lóyún wá bọ́mọ ti jòkó lẹ̀ ó ti wà ọ̀sẹ̀ tí yóò bí yóò sì máa sọ fún wọn nísìnyí ọkùnrin ní abóbìnrin ni òjò tí ó rọ̀ ẹnìkan ọmọ òjò tí ó rọ̀ ìbọn sọ fún wọn wípé òjò ọ̀rọ̀ mi báyìí lọ́la yóò rọ̀ mi báyìí lọ́tùnla gbogbo ẹ̀ ni wọ́n sọ àwọn tí ń wo wẹ́dà òun ni wọ́n fa tó já sí wípé àwọn àfáà pín géyìbù sí méjì géyìbù lọ́gẹ́yìbì wà géyìbù ṣàhádà àlùgẹ́yìbù mutlaq òun ni géyìbù lọ́gẹ́yìbì èyí òun nìkan lọ́lọ́run ni wọ́n fi hàn yàn òun ló ṣe dédé àìdá òmàfáàtì al-ghayb la ya'lamuha illa huwa géyìbù lọ́gẹ́yìbì nù géyìbù ṣàhádà òun ní ń sọ wípé alimul ghaybi wa shahada wala yushiru ala ghaybi illa òun ní sísìnà yíyà ní mọ́nà tàbí min rasuli òun làwọn tí ń wòye pẹ̀ torí rasuli ló pè é ọ̀dàkọ̀ rasuli ànábì min rasuli ẹni abáfirán bàbá àwọn ọlọ́run tó yìn wọ́n mọ yẹ̀pẹ̀ wò dáadáa ẹni tó mọ sọ́n lọrin wọ́n gúdù yẹ̀pẹ̀ èmi náà sì lọ́mọ bàbá àfáwà àbùrọ̀fẹ́ akérèdọ́lù òun náà mọ yẹ̀pẹ̀ wò èmi ọ̀ mọ yẹ̀pẹ̀ wò èyí ọ̀yẹ̀pẹ̀ kọ́ tèmi ni pé mo máa ń kọ ọlọ́run dáadáa tó yanjú mo wà ó sì má ọlọ́run sì fún mi ní ẹnu níbi lálàsí ayé rẹ̀ ọba gbèrè ìlú wa èyí sẹ̀sẹ̀ wo yẹ̀pẹ̀ pé ẹ̀dákẹ́rẹ́ ẹ̀jẹ̀ ńlá rò pé káùsà jí dáìkì ẹ̀wọ́n náà jẹ́ dáìkì èmi ọmọ dáìkì àmọ́ àwọn tọ́lọ̀ ń mú nípò èyí wọn ń bẹ kí ni yẹn làwọn àgbàlagbà jọ̀hún òun ni wọ́n lò tí wọ́n gbé àwọn ìyàwó ní Islam bàbá wa Sheikh Adam wọ́n ti wọlé nù wà báyìí ọ̀yà bá ń kà mọ́ bẹ́ẹ̀ ká kéwú rẹ̀ wọlé kéwú wọ́n ọ̀yà alásàlátù wọ́n náà wá kéwú gbogbo ìgbà kọ́ ni wọ́n àṣẹ ọmọ jẹ́ pé ànábì Mùsá gungi ńgbà wá gungi ọ farapamọ́ bàbá kan wá ń bọ̀ wá ń dáná bọ̀ ọ̀rọ̀ tí òṣùbí èmi àti ẹ̀ so a sì ní máa pé àná Muhammad lọ sáma wá gbàdé Mùsá Mùsá wá ní wà nábì ọ̀sẹ̀ ní ní òkú bíbẹ̀ àwọn ọ̀rọ̀ gẹ́gẹ́sì báwo àmọ́ eléyìí ilẹ̀ Yorùbá lòun ló ti ṣẹlẹ̀ Sheikh Adamu lọ́wọ́ akọọ́lẹ̀ ní Lárúbáwá bàbá gbọ́ nítàn lọ́dọ̀ àwọn àgbàlagbà nílẹ̀ Yorùbá tó sì ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá bàbá wa kọ́ ni wọ́n jẹ́ kí sọ ọ́ pé àfa wa kọ́sọ̀sù ni pé ṣé kọ́sọ̀sù Nàìjíríà ní àbí ti àmbìyá yìí lẹ́ẹ̀kan bàbá Sheikh Adamu wa dá sí ọ̀rọ̀ yìí. Bismillahir Rahmanir Rahim. àwọn máa ń dínú àwọn tí wọ́n ti lọ́nà àwọn àfa. Bàbá ní innal ulama lamma alimu anna al-qawma. Bàbá ní àwọn àfáà tí wọ́n ti lọ tí wọ́n dé nígbà tí wọ́n mọ̀ wípé àwọn tí wọ́n bá ń jọ́nà. Lahum i'tiqadun bi quwwati sihri. Àwọn kèfèrí ìgbà yẹn ni wọ́n ní ìgbàgbọ́ pẹ̀lú agbára tí ń bẹ lọ́dọ̀ àwọn ológun. Wa ta'thiri kahana. Àṣírí àwọn onídán ọ̀tọ̀ ní sílù al-kahana ní oníogun. As-sahiru as-saharatu ní àwọn onídán. Àwọn onídán yẹn. Lahum i'tiqadun bi quwwati sihri. Àwọn èèyàn gbà náà wípé àwọn ni wọ́n lè jọba ayé. Wa ta'thiri kahana. Àti ta'thiri kahana. Ìta ń pè ta'thiri kahana ni pé kí ni agbára tí ń bẹ fún
jíjẹ́ tí oògùn máa jẹ́ tàzírù kàhánà jíjẹ́ tí oògùn jẹ́ àwọn dáwò kórì yọ da fún ọ dáwò kórì bẹ̀ tí ń bẹ fún oògùn pé a máa dáwò ní sí yóò sì máa rí bẹ́ẹ̀ wọ́n fún nǹkan jẹ ni ọyá gbà kó lò pọ̀ ní sí ó sì pọ̀ ní sí bẹ ní ara rẹ̀ òun ni àwọn èèyàn fi ń lọ lè bá àwọn olóògùn àtàwọn onídán àtàwọn tí wo ifá. مما جعل الملوك والأواب يستشيرونه في حركاتهم وسكناتهم. àwọn àfá àtàwọn ọba àwọn èèyàn àtàwọn ọba àgbà náà àwọn ni wọ́n ní sípò sí àwọn olóògùn àwọn onífá àwọn onídán àwọn ọba fà wọn mọ́dọ̀ tí wọ́n bá wo nǹkan wọ́n bá wọn wò tí nǹkan bá sọ ọmọ wọn olóògùn ni wọ́n pè bí ẹni bá ń fọ́ wọn olóògùn onífá iná ni wọ́n pè wọ́n nígbàgbọ́ pẹ̀lú ẹ̀ bẹ́ẹ̀. رأوا أن ليس من الحكمة أن يقولوا للمدعوين إلى الإسلام. ìgbà táwọn àfa àdélẹ̀ Yorùbá wọ́n á rí wípé káwọn máa pe àwọn èèyàn pé ẹ wá ní Islam ẹ kú ń bí ẹbọ ẹ kú ń bí idán ẹ kú ń bí orò ẹ kú ń bí òòṣà wọ́n rí wípé. لا تعتقدوا بتأثير السحر. àwọn èèyàn yẹn wọn à ní gbà pẹ̀lú wípé wọ́n ti gba àwọn onídàáyẹ̀ gbọ́. فإنه دون أن يأتوهم ببديل من الحق الذي يزهق الباطل. àfi kí àwọn mú nǹkan tí wọ́n lè fi pààrọ̀ ètò ń bẹ lọ́wọ́ àwọn kèfèrí wò táwọn bá fún wọn ní tí wọ́n lè fi pààrọ̀ ẹ̀ wọn ò ní gbà ẹni tó máa rẹ̀ dákú ẹni wọ́n máa fi ọtí lo nǹkan fún ẹ̀yin ò sì wá hàn jù kan ẹ̀yin tó ní hàn jù ọ̀dà ó ní ọtí ọ̀dà ká má fọtí lo nǹkan ó ti bá àwọn àfáà náà ní ọtí ọ̀dà lóòótọ́ o èyí tẹ́ fi lo ọtí mu ẹjẹ́ àyàtò ṣìfà inú Al-Qur'ani ọyá fún ẹni tí ọjẹ nǹkan kó mú ní sí gbogbo tó jẹ wọn kú àwọn bá tó ní ha tó mú haram ewu láwàá sí ẹni a máa mú tí a máa fọ tí lu pé tí lápẹ́ wọ́n fi lo nǹkan ẹ̀tún ni a máa ṣe a máa hàn jù kó o rà sí ní hàn jù àwọn àfáà wá rí pé àfi káwọn ní táwọn lè fi pàrọ̀ ẹ̀ fún wa. الذي يزهق الباطل. tí ọ̀pá gbogbo ti ń jẹ́ irọ́ tàwọn ń dẹ̀wọ̀n jẹ́. والله سبحانه وتعالى يقول. Ọlọ́run sì ń sọ báyìí pé. من ننسخ من آية أو ننسها. nípa àyà kan rẹ̀ àmì kan rẹ̀ kì í sáyà Kùránì náà sí àwọn àti òkà o. àṣírí kéwù ti tú. Ọlọ́run bàbá àwọn òdìrú Ọlọ́run jẹ́ àríwọ̀n pé. دام الله حياته. bàbá àwọn ló tú àṣírí kéwù fún wa. bàbá yẹn ní náà síkù wà máa sófò sínú Al-Qur'ani bàbá ní máa nà sáfìlì ní àyà tí أو ننسها. kìí ṣe àyà tí Al-Qur'ani ní ń wí àwọn àmì tí Ọlọ́run fi sórílẹ̀ tá a bá ti gbé àmì kan kú mẹ́ a tún mú àmì mi wá ó ti yé bàbá ní àwọn àhàyàtì tí ó ti lọ ká nábì ó tó dé Ọlọ́run parẹ́ ó gbé tuntun wá fún kìí ṣe àyà Al-Qur'ani tó ọkàn ọ̀jáde ń jò ní ìyẹn ọ̀kan ọmọ oko bẹ̀rún tó lóun pìtàn kan jò ní ìwáyé tí wọ́n kàn kan lérí. òun wá jáde ní gbangba pé nẹ́ẹ̀sì wa máa sóhùn mẹ́nu Kùránì o torí pé ọmọ àyà kan wà ọlọ́lọ́ ní máa ń nà sáhàmì ní àyà tí bóyá àyà yìí náà ló sì mú wa ni mo ní ọkùnrin ní kò gbọ́ àyà mú yìí. àwọn àfáàgbà náà wọ́n fẹ́ gba ètí ń bẹ lọ́wọ́ wọn kú mbẹ́ wọ́n wá ní Ọlọ́run ní tá a bá ti gba àmì kan. ما ننسخ من آية أو ننسها. àbá ṣe bí ìgbà tá a gbàgbé ẹsẹ̀ gbẹ kan. نأتي بخير منها أو àmọ̀ tó مثلها. dáa jù bẹ́ẹ̀ lọ́wọ́ àfikún dédé rẹ̀ àwọn àfa aráyà ni. wọ́n wá rí wípé. لذلك لجأ العلماء إلى استعمال بعض آيات القرآن. làwọn àfa yẹn fi wá lọ pé káwọn máa lo àwọn àyà kọ̀ọ̀kan ní Al-Qur'ani. لقطع طغيان السحرة والكهنة. káwọn máa fi fèsì gbogbo àwọn ẹlẹ́bọ àwọn Ṣàngó gbogbo àwọn oníkankan àwọn onígunnu gbogbo agbára tí ń bẹ lọ́wọ́ wọn káwọn fi fèsì wọn pẹ̀lú agbára rẹ̀. فعرفوا السحر والكهنة فنجحوا في ذلك. wọ́n sì bá àwọn onídàáyẹ àwọn ológun wọ́n bá wọn kojú wọ́n sì ń wéne gbogbo wọn. wọ́n wéne àbí wọ́n wéne. Alhamdulillah. wọ́n wéne lẹ́kọ̀ọ́ yìí dáadáa òun lè kó fi rí bó ti rí. péjọ wọn àná tẹ́lẹ̀ báwọn àfa bá ń kírun lọ́wọ́ àwọn olóró wọn sì wádùn àwọn àfa wọ́n máa wá tọ̀ wọn. kò sí èyí tó tóbi ẹ̀mọ́ lónìí. kò sí èyí tó tóbi ẹ̀mọ́ lónìí. àwọn àfa máa ti dá nǹkan wò dáadáa. ìbá àfa àkàndé kárakára ọ̀nà oko ọ̀dọ́ wa níbẹ̀ òun ni àwọn eléégún kan gbégún àfa àwọn wa ní ẹni ọ̀sátọ́kùn káhàn rẹ̀ yọ ó sì yọ ahọ́n sì yọ báyìí ìwà àlùsùn náà ní káhàn rẹ̀ kọ́ yọ eré ẹ̀ tó ti dàrú ahọ́n tàbí ọ̀yọ́ ó ní nǹkan kan la ìyẹn wà nǹkan ni ẹ̀yin àfa ẹ̀ má jẹ́ wọ́n tàn yín ẹ̀ wà nǹkan dáadáa
tẹ́ẹ̀rí dáwà tá à ń ṣe ńlẹ̀ Yorùbá yìí ó yàtọ̀ fún tilẹ̀ Lárúbáwá o àwọn Lárúbáwá àwọn àjẹ wọn ògún náà àwọn ọ̀làjẹ tó nǹkan o ọ̀làjẹ o àwọn àjẹ tiwa ńlẹ̀ Yorùbá àwọn ni wọ́n wà ní Ra'il al-Awwal. Tí a máa nọ àwọn àjẹ́ ọmọ Nàìjíríà. Ọmọ Nàìjíríà tí a máa nàdé. Alága àjẹ́ ọmọ Nàìjíríà ni. Torí àwọn àjẹ́ pàápàá jùlọ ilẹ̀ Yorùbá, àwọn àjẹ́ ilẹ̀ Yorùbá, àwọn àgbákò tó wà láwọn àwọn òní kọ́ yẹ́yẹ́. Nǹkan ọmọ wa ṣe ọdí ẹ̀dí, wọ́n tún máa bí ọ pé kí ni sí alájẹ́ lóko sí nǹkan kan. Nǹkan yìí ṣiṣẹ́. So àwọn àjẹ́ tọ̀dọ̀ wáyé àyè àwọn ìyàwó ìgẹ̀. Kẹ́nìkan wá nígbà náà yìí pé ẹnìkan bá lókè nìkan lẹ́yìn Ọlọ́run Allah subhanahu wa ta'ala. Èmi tí mo ti mọ̀ ìwà dọ̀rọ̀ wọ̀ tọ́lá àwọn tí ń tẹ̀lé ọ̀hún àwọn tí ò gbọ́ ni àwọn gbọ́ fàárọ̀dù sí ìyàwó. Èmi tí mo mọ táwọn ojú mi rí. Èmi tí mo dìde ní nǹkan bí aago kan òru gbà tí ń lọ lé kéwú lọ́wọ́ láago kan òru èyí sì ń rìn lọ. Ìwọ́n ń rìn lọ wọ́n kà gbọ́ ohun ní wípé ndé máa rìn lọ. Mo sì lágbo aago kan lágbo méjì ìwọ́n ń rìn lọ. Ọwọ́ ń sọ pé ọyá sá máa lọ. Èmi wá dé ọ̀nà káǹká tí wọ́n ń kọ́ dẹ̀ gàba kan Sádùmàlà. Bàbá àgbàlagbà Sádùmàlà ní máa bí mẹ́ta ni. Tó bá ń sọ ìyà yìí yóò sì máa sọ yóò máa sọ bá díà. Yóò sì máa sọ orílẹ̀ lọ. Òun kàn yí rẹ̀. Kọ̀sọ́nù dẹ̀ kẹtẹ ọ̀nà mẹ́ta lòun nìkan máa sọ. At the same time tẹ́ ẹ̀ ń bá níyà yìí ẹ̀ bá lọ́wọ́ táìmù kan òun náà. Àwọn nígbà náà kò lágbára. Òun lọ́wọ́ fi ṣe gàrí tíra mi. Òun lọ́wọ́ ní wàá mú lọ́wọ́ yìí. Bí ẹ bá ṣe ń lọ lọ́ba ti pàdé rẹ̀ yóò ní o gbé ọmọ ru òkúta máa kiri gàrí àgbákòkì nígbà náà. Àwọn níbo ló ń lọ? Òun ní ìmọ̀ yẹn kàn lọ náà ni. Àwọn lọ náà ni ń bo. Òun ní yẹn kàn lọ náà ni. Àwọn kàn lọ náà ni bò mánikẹ́ máa lọ dání ọ máa lọ máa. Ọba ní wa nǹkan ti ṣe ẹsẹ̀lẹ̀ yìí ọba gbé òjòkúlẹ̀ wọ́n ti yé báwò. Ọ̀sà mọ́kìnà òun nígbà tí ó tó mú kíní péjì kan ọ̀sà kíní kan sí mi gbẹ́rẹ́ wà á nígbà náà kí n má ṣe gbẹ́rẹ́ ní ṣe gbẹ́rẹ́ tí mo ti sín jọ̀hún dáadáa rí. Ọba ṣe bẹ́ẹ̀ nígbà ọ̀ya ojú mi wá wálẹ̀ wù mí. Wọ́n á ní ẹnìkan ló ní máa iṣẹ́ kí ló ń ṣe ó ní lọ lé kí ó ní abájọ ní ọ múra ní o níjọ́ rẹ̀ wọ́n á délé wọ́n máa láàárọ̀ wọ́n á sọ báwọn àbá tó bí mi àkóòrè àwọn apárí gbogbo nǹkan àwọn apárí ẹ̀ wọ́n á ní mẹ́ni tó ní máa lọ́jọ́ náà bí ọba ti kú nìsín yọ wà nínú àwọn táwọn fún lówó jẹ wọ́n á nígbà náà ìgbà ẹ̀yọ́ máa kéde ẹ̀jẹ̀ ni yóò pé ẹ̀yìn tẹ̀ lọ́lé kéwù ẹ̀jẹ̀ ni yóò pé o àwọn nǹkan tó bá kọ́ mi tó bá jẹ́ gàrí tíra bàbá àjẹ eré ẹ̀lú mi àti nǹkan tó bá jẹ́ ọ̀pápọ̀ ogun kọ̀ wọ́n pa èèyàn dé wọ́n sì ń jẹ nǹkan ara mu àwọn nǹkan tó bá lè fi ṣe dé ìgbé nǹkan ìpínlẹ̀ tó ń sọ̀rọ̀ àbí ọ̀pọ̀lọ́ wá nígbà náà ọ̀pọ̀lọ́ tó bá ti ń jó owó tí fi bá ń gbà àwọn náà ń lò ó wèrè ni wọ́n èmi mọ́ sọ bẹ́ẹ̀ kí wọ́n máa lọ bí fídíò ní náà láwọn òyìn bàbá dọ̀la kí wọ́n jáde pé àjákùn àtúndì èmi làwọn sọ yìí ìdílé rẹ̀ pátá ìgbé pamọ́ àṣẹ ká má pàyẹ̀ ní. فعارضوا السحر والكهانة فرجعوا في ذلك فرجع إليهم الملوك واستعانوا بالعلماء. àwọn ẹlẹ́bọ àwọn ọba wọ́n padà wá darí sọ́dọ̀ àwọn àfa ọba wo ni olú àfa àmàlú. واستعانوا بالعلماء. kò sí ọba tí ń bẹ lẹ́yìn ọba tí olú àfa kò sí wọ́n sọ̀rọ̀ àmọ́ wọ́n láwọn àfa tí wọ́n lò ọkọ̀ fún àmọ́ dáadáa àti pírẹsidẹ̀ntì àti gbogbo wọn bàbá Sheikh Adamu wa radiyallahu ta'ala anhu náà. واستعانوا بالعلماء الذين أكثروا من استعمال سور القرآن وآياته لقضاء حوائجهم. àwọn súrà al-Qur'an àtàwọn àyà rẹ̀ káwọn ọmọ bíbí àbùkátà wọ̀nyẹn. سألت أحد علماء الكبار. سألت أحد علماء الكبار. bàbá ni mo bí ọ̀kan nínú àwọn àfáà nígbà tí n kéwú lọ́wọ́ táwọn kéwú bàbá làwọn bí ọ̀kan nínú àwọn àfáà gbàgbà náà. وكان ممن يستعمل القرآن لهذه الأمور. bàbá náà sì wà nínú àwọn tí ń ṣe jálàbí. له دليل صحيح. jálàbí tẹ̀ ń ṣe yìí ń jẹ́ ẹlẹ́rìí tẹ̀ ń tẹ ẹlẹ́rìí mẹ́. فقال لي. bàbá àwọn sọ pé. اقرأ معي قوله تعالى. Ada madamu ara rẹ̀ bá ń káyà yìí wọ́n á gbé Kùránì wá kíkà wọ́n kà. ولو أن قرآنا سير
سيرت به الجبال. Nga àwọn abẹ́rẹ́ sí ka àyà wọn ajẹ́ wípé wọ́n bá jẹ́ pé Al-Qur'ani ẹ̀yọ̀ kan àyà kan Qur'ani àyà kan nínú Al-Qur'ani. سيرت به الجبال. Olúwa ní tá a bá fi pàṣẹ fún òkè pé kó kì í lórí. أو قطعت به الأرض. Bá a bá mú àyà kan nínú Qur'ani gudu wa ṣaharu wàrọ̀ wa ṣaharu tá a nàbì Suleiman lò tá a bá mú àyà ni tá a bá pa pọ̀ mọ́ nkankan tá a bá fẹ́ kó yín àyè dé Kánò níṣẹ́jú kan èrètí pílẹ̀nì ò lè rìn tí jẹ́ẹ̀tì ò lè rìn èyí ó sì débẹ̀. أو كلم به الموتى. Ẹlẹ́ẹ̀kẹta ànábì gẹ́gẹ́ kan ànábì Ìsá àyóyìn lè màwùtá ní yìí sílẹ̀ yìí nkankan tá a bá mú tá a bá pa pọ̀ mọ́ nkankan tá a bá fi síbi sàárè tá a pàṣẹ fókun tí ń bẹ́ẹ̀ wípé ó dìde sọ ẹni ọ̀pá yóò sì dìde. ثم قال. Bàṣẹ Ádámù wa ni àbábá wa sọ pé. فما جزاء الشرط. Jawabu sarti afa. فما جواب الشرط. Jazawu bo. Ṣé àbábá wa ni sharti ni? Ó kù jawabu sharti. Kí ni jawabu sharti rẹ̀? قلت. Torí pé láwọ́ sharati ni. Kí wọ́n ní jawabu rẹ̀? فقال الجواب لكان هذا القرآن. Ṣé Ádámù ní Al-Qur'an tó wà ń bẹ̀ òun ni jawabu bàbá òun ní rárá o. ثم أكمل الآية. Bàbá wa parí ẹ̀. وقال بل لله الأمر جميعا. Bal lillahil amru jami'an. Bàbá wa ní Ọlọ́run ní gbogbo àṣẹ pátá tòun Ọlọ́run ní. Tó bá ti má ṣe ẹnu Kùránì Ọlọ́run sì dá sí. ثم قال. Bàbá wọn ní ntọ́ èsì rẹ̀ nu fẹ́ni tí ọba yé. Pé èyí ṣe tẹ́lẹ̀ máa ń bẹ́ ẹ̀hàn jú ẹ̀hàn yà sí. Tàyà ń tàbá tí àdá wọn máa fi wá owó. Bí tàbá tí àdá ṣe jẹ́ èpè ni. Àwọn àfáà tún máa gbọ́nà míì tí wọ́n tó fi ṣògùn owó. Ògùn wọn bẹ́ẹ̀ ní Kùránì dáadáa. Tó confam àwọn èèyàn sì dán owó sì rí bẹ́ẹ̀. Ẹ máa lo. ثم قال. Bàbá yìí wá pé. ما فرطنا في الكتاب من شيء. Kò ṣe ń tọrọ òun gbàgbé tí ọ̀yẹ́ dúró lọ Kùránì náà. فتهيأت في رد عليه بنفس آخر. Bàbá làwọn dààmú àwọn òlé mú nẹ́sì kan wá táwọn ò fi takò wọn àwọn òlé nẹ́sì mú wa. من القرآن. من القرآن. أو من السنة. Àbádé sẹ́ndé. ثم قال. هل قرأت في كتب الحديث أن 10 من أصحاب رسول الله Bàbá صلى الله àgbàlagbà yìí عليه àfáàgbà وسلم. tí Ádámù náà sọ fáwọn wípé ìjọ kanú àdìsí wípé àwọn kan ànábì náà wọn lọ bì kan. Nígbà wọn náà wọn lọ bẹ̀ wọ́n ní kó gbà wọn lálejò wọn gbà wọn lálejò wọ́n lé wọn lọ abẹ́ kí kan. Ejò san ọba àlùm baálẹ̀ nígbà ejò san àwọn onífà gbogbo wọn gbà wọn ò rí gbà. Wọ́n wá ní ẹni pa àwọn àfa àwọn wa àwọn tá ànábì ránṣẹ́ wọ́n wá pè àwọn sàbídé. Ẹ dákun ejò san baálẹ̀ rí báwo náà ejò san baálẹ̀ nígbà àkúwálẹ̀ kan ní kẹ́ gbà wọn lálejò kẹ́ fún wa lómi ẹ̀ fún wa. Àwa máa ń ta ìgbà àmọ́ àgbà ẹran yìí báyìí. وعلى رأسه أبو سعيد Abu Sa'id al-Khudri bẹ́ẹ̀. الذي قرأ فاتحة الكتاب على لديق الحية. Baálẹ̀ wa ní gbogbo tábàrà wọn gbẹ fún wọn, wọ́n wá fa àwọn ẹran jáde fún wọn. Ó tó bí mẹ́sàn-án mẹ́wàá, wọ́n bá fa jáde ẹran yìí rí. Ní Abu Sa'id al-Khudri lọ́ba gbàgbé tí ejò san tọ̀hún, ọba ka Fatiha lásán. فكانت الفاتحة ترياقا. Fatiha bá di ọ̀fọ̀ ló Fatiha jọ náà. Òun náà tán pé rúkìá náà nù. Rúkìá táwọn tẹ̀blíkì ní ẹ máa wá ṣe ọ̀fọ̀ ní jẹ́ bẹ́ẹ̀. Èdè Lárúbáwá lòun lọ́dọ̀ Yorùbá ọ̀fọ̀ lóò èdè lọ́kẹ́ ṣéèjì sí àwọn ọ̀fọ̀ ni wọ́n ń pè rúkìá. Táwọn tẹ̀blíkì bá ní ẹ wá ṣe rúkìá wọ́n ṣe rúkìá tẹ́ ẹ máa lọ rúkìá. Ẹni tó bá ní àlejò ló wọ ara rẹ̀ wọ́n ní ẹ lọ́dọ̀ tẹ̀blíkì wọ́n ṣe rúkìá. Ọ̀fọ̀ ni wọ́n ń pè ní rúkìá. Nínú àwọn ń pè rúkìá ẹni wọ́n tútù mọ́ rẹ̀ ẹ translate ẹ̀ sórí di Yorùbá sí Yorùbá ní dictionary báyìí. Tó bí wọ́n ti ṣe ń jọ́nà bàbá yẹn ní n táwọn sàádé yẹn ṣe ń jọ́nà Fatiha tí wọ́n kà tó ṣiṣẹ́ òun lọ sọ fáwọn àdá wípé tá a bá lo àwọn àyà Kùránì ọ̀sẹ̀ á sì wá àwọn ewé nínú ilẹ̀ wáyé àyè Ọlọ́run lọ́dọ̀ àgìló ní gbogbo ẹ̀ máa ń kíní kan ṣe yí ńlá aláàkínlá dáadáa wọ́n tẹ̀síyàwó ẹwà ewé àpẹ ẹwà ewé bí ìrànlẹ́ ẹwà ewé kíní ẹ pàápọ̀ mọ́ ẹ lò ó pẹ̀lú ẹ̀ wọ́n ní wọ́n ṣe bẹ́ẹ̀. Bàbá wa ní. Mímọ yóò ní kàrúdà wá ìlújú ìlàbàdì yìí. Inú tó mú àwọn àgbàlagbà káfí mọ̀ wípé ìyẹn máa ń gba nǹkan lọ́wọ́ yẹn kó fi mí rọ́pò. Mà yóò kẹ́ mi anna sultanan káfíra min salatini Nàìjíríà al-aqdami. Wọ́n nínú àwọn ọba alẹ́ Nàìjíríà tó ti lọ. Wa kana yu'minu bi qudrati. Ṣé ká Ádámù lọ sọ yìí o? Wọ́n àgbàlagbà àfáà kan lọ sọ báwọn. Ọba yìí wá fẹ́ràn kọ́ gba idán àti oògùn gbọ́. Ọba ìsìláàmù rárá. Kò láìkì ìsìláàmù rárá. Àmọ́ láìkì idán ẹ máa padà ní ìjọba máa ṣe. Irú èyí tí ń yọ iná lẹ́ẹ̀kan bí àwọn oníṣàngó tọ̀hún. Ó ti yí báwọn ọ̀rọ̀ ayọ̀ náà kọ́ lélẹ́yìí. Ètè ń bẹ náà kúrò àdúgbò yìí lọ.
bẹ́ẹ̀ nìkan yọ náà lẹ́nu Kùránì ó sì pa Kùránì yìí ṣe ọ̀rọ̀ bí ẹ̀ lè fi ṣe kò sí nǹkan jọ Al-Kùránì mawsu'a ni al-mawsu'atul kubra ọba yìí wà ń bẹ́ẹ̀ وجاء علماء الإسلام àwọn àfa ìsìlámù wa dé. قالوا àwọn sọ pé إن القدرة لله جميعا. ìwọ ọba yìí gbà fọlọ gbogbo agbára tọlọ́run ni. فأراد هذا السلطان أن يعلم الحزبين أصدق قيلا وأقوى سبيلا. àwọn aláwo àwọn sọ wípé Ọbàtálá Ọbàtásà ọba kìnìkan ìgbà Olúbíkin tọkọjáwé wọn sọ wà sí kan pé Olúbíkin ní star ni o òun kọ́kọ́já ẹni Ọlọ́run bá gbé star fún ni. àgbà kí mo sọ wà sí kan jórí wọn ti ń jà Olúbíkin ó tó dé so ó lè jẹ́ àwọn fámìlì tó Olúbíkin làwọn ń júbà Olúbíkin so àwọn ń sọ fọba wípé awo yìí lọ́nà àwọn àfáà ní ìsìlámù lọ́nà ọba wa fẹ́ tẹ́sítì àwọn méjèèjì ọba fẹ́ mọ àwọn àwo ni wọ́n strong ta lọ́wà lójú ọ̀nà ó tọ́ ọ̀dọ̀ ta lágbára wa. فجمع السحرة والعلماء في قصره ذات يوم لامتحانه. ọba wa ní pálásì wò yìí tó bá di ọ̀sẹ̀ báyìí jọ báyìí gbogbo ẹ̀yà aláwọ̀ ẹ wá ẹ kó gbogbo agbára tẹ ẹ bá ní wa. ووعد الفائزين ẹ̀yin àfa ẹ̀yin náà wá ẹ kó gbogbo ntẹ ẹ bá ní lágbára wa mo fẹ́ kí ẹ jọ ṣe munaqasha ẹ̀yin méjèèjì. ووعد الفائزين خيرا. farabalẹ̀ ẹ jọ debate ẹni tí ọba lékè nù yín tó bá yẹ pàgbára tiẹ̀ ló borí òun lè ní ọba ọmọ tẹ̀lé ajẹ́ pé ẹsìn irú ẹni bẹ́ẹ̀ lọ dà kí kò sí Ọlọ́run jẹ̀bẹ́. Allahu akbar. táwọn ayé ìkó ń gbádùn wa níbo láwa yìí Ajégúnlẹ̀ fọ́ yìí òkú ẹ̀yìn ara Ajégúnlẹ̀ wọ́n bá ní lọ́jọ́ ròdù àbí Ọlọ́run ní fi yí kalẹ̀. wọ́n bá ní atáyéṣe wá Ajégúnlẹ̀ Jákèmẹ́l láti lọrin kí ló wí ẹ lọ sọ wípé gbogbo agbára inú Ìsìlámù lọ́wọ́ lókùn kápọ̀ ní sí ọ. ọba wa ní kú jọ. ووعد الفائزين خيرا. ọ̀hún ní ẹni tí ọba lè wíìnì òun fún ni òun dá lọ́lá ẹ̀sìn tó bá wíìnì òun dá lọ́lá òun sì ṣẹ̀sìn. وأوعد الخائبين شرا. gẹ̀fẹ́rí gidi ní bàrọ̀ báyìí bá. náà. وأوعد الخائبين شرا. ọ̀hún ẹni tí ọba lùsì òun lè kó lòlù àfi tó bá lè tẹ̀lé ẹ̀sìn tí ọba wíìnì nìkan ló kù. امتحنهم في أمرين. ọ̀hún ní nǹkan méjì òun lọ́wọ́ fi ṣẹ̀sáàmù fún wa. أولهما alákọ̀ọ́kọ́. إدراك ما في الغيب. ètè ń bẹ nínú pamọ́ inú yàrá tẹ́lẹ̀ fún ọmọ bàtú débẹ̀ òun ò ní jẹ́ nìkan ọmọ bàtú òun fi síbẹ̀ ẹni ọba lè sọ tí ń bẹ nínú yàrá tí ń bẹ náà ká yìí nísìnyí débẹ̀ rí ìmọ̀ bẹ̀ kí ọba wa sọ nǹkan tí ń bẹ nínú rẹ̀ ọba lẹ́ni ọba ti lè ṣe òun lọ̀gá. ثانيهما ẹlẹ́ẹ̀kejì. إنزال المطر في الحال. إنزال المطر في الحال. kójú ọmọ ẹni ọba lè ṣe é nísìn tí ó jò ó sì máa rọ̀ nísìn tọ́ba lè pàṣẹ fojú inú ẹ̀rùn tí ó sójò inú ọ̀yẹ́yẹ́ ẹ̀rùn tó lágbára ẹni bá lè pàṣẹ fojú ọmọ ẹ̀rùn nísìn òun ọ̀tẹ̀lẹ̀ ń tọ̀hún ẹni bá lè sọ tí bẹ́ẹ̀ ló yàrá àtẹni tọ́ba lè pàṣẹ kí ojú ọmọ rọ̀ òun law anzalna hadha al-Qur'ana ala jabalin kí ewu jẹ́ mú mi díẹ̀ náà. law anzalna hadha al-Qur'ana ala jabalin. لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. قولوا الله أكبر. الله أكبر. طلب إيجاد كل ذلك يوما تلو يوم آخر في الموعد المحدد لكل ذي دين ليظهر المحق والمبطل. ليظهر المحق والمبطل. وفي أول يوم طلب إليهم إنزال المطر. طلب إليه إنزال المطر. أما سيوسيسي oníbà jẹ́ fún yín engine yìí gbádùn ọ̀yẹ́jú ọ̀dààmú mi rárá mo sọ fún yín mo ní sẹ́ èmi ò kí o àmọ́ engine ni ọ̀yẹ́jú nǹkan kò ní sí ọ̀hán ní tani ọ̀kọ̀ọ̀kan dọ̀tí ẹ̀wọ̀n nù yìí. zalal mọ́kọ̀rí. àwọn aláwọ̀ wa ní àwọn làwọn kọ̀ọ̀kan ṣe níta wọn ọwọ́ ní bisimilayi. وحدد لكل من الكهنة والسحرة ساعات.
ọwọ́ ní wákàtí mẹ́rin lòun fún kálukú lẹ́yìn wákàtí mẹ́rin ọ̀làgbọ̀ gbọ́n òtónù. ومن العلماء الدعاة ساعات محدودة في ذلك اليوم. فتقدم السهرة. فتقدم السهرة. àbọ̀rẹ́ bá dé tọ̀hún náà tẹ̀lé wọ́n sáàkì àṣìpa ògùn wọn jòkúlẹ̀ àdífá nígbà wọn á jòkúlẹ̀ pẹ̀lú lẹ́kẹ́ wọn àti gbogbo ẹ̀. wàtálà wà ṣá ìmọ̀ wọn. wọ́n bá mú àwọn kìíní ìfá kìíní gbẹ̀yìn wọ́n jẹ wọlé wọ́n mú ọ́n dé gbogbo nǹkan wọ́n pọ̀fọ̀ wọ́n ṣe gbogbo ẹ̀ wọ́n dáná Ṣàngó dáná Ọya wọ́n ṣe gbogbo tí wọ́n ti wọ́n kó sáàkì kalẹ̀ gbogbo àrà tí wọ́n dá wákàtí kan lámọ́rù. wàhálà kò hìbá làwọn wàlábà tó fi hà. wákàtí kejì no water. wákàtí kẹta bá àrùwà. wákàtí kẹrin kò sómi. Kẹ́rin kankan láàrin wákàtí mẹ́rin. Lára ìtàhù. Mọ̀tàṣẹ́ tẹ́ wọn mẹ́rin ká sì yá sálà. Wàtílì kẹlẹ̀ àmúzá ẹ̀. Nígbà tó yá. Ọba kó gbogbo ọba ní ó ti gbé o. Ọba kó gbogbo àwọn kìnìún ọba lè ń jòkó sábẹ́. Wàhálà kò ìbára hàn. Àwọn bàbá ni ẹ kó gbogbo àwọn kìnìún ń dè yìí. Wàdáfàtò fi hà wàjábà wà hábàbà sìhìyàn wà ábọ̀rọ̀bù fi hà náírà. Ọba jó gbogbo àwọn nǹkan tọ̀hún ọjọ́ ńlá. Wàtàsọ́rọ̀ الحريق والبخار إلى السماء ثم انتظروا أن تمطر السماء ساعات. Bandagbara díẹ̀. ثم انتظروا أن تمطر السماء ساعات. Yọ̀dà fọ bàbá. ولم تمطر حتى قنطوا. Ọlọ́run yọ̀dà fọ. Nígbà wọn rí pé wọn ò rí sí, wọ́n á tún sọ wá pé kó fún àwọn ní wákàtí kan. Bàbá ni mo fún yín. Bàbá tó ń dá iná wọn tó ṣe gbogbo nǹkan. Wọ́n á ní kí èéfín wọn máa lọ òkè èéfín lókè pé yóò bá omi wá ilẹ̀ omi ọ̀wá. Ọba ni ẹkú sẹ́gbẹ̀ẹ́ kan. فجاء دور العلماء. Àwọn àfa ọ̀ya ẹ̀bọ́ sí àyè. Àwọn aláwo náà sì jòkó lẹ̀ tán wọ̀. وطلبوا من السلطان أن يمهله. Àwọn àfa àwa ni ti ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ni pé kábíyèsí dákun má bínú torí Ọlọ́run. Àwọn onílé máa ṣe gbogbo táwọn eléyìí ń ṣe yìí. Dákun fún wa ní wákàtí kan afẹ́lẹ́yìn ìlú afẹ́sáré yẹjú kankan. حتى يرجعوا من مصلى. Àwọn àfa àdìgbà ẹlẹ́wọ̀n ìyàwó oníṣẹ́ báyìí sájà lẹ́yìn ìlú náà. Ọba ní kọ̀ọ̀kan mi wákàtí mẹ́rin mọ́sá fún yín. Làwọn àfa àbá lọ ẹ̀yìn ìlú. Wọ́n bá wò ó pé kíláàsì wọn ni kíláàsì kò ànábì ti fún wa lóògùn sọ̀látù lè sì wọ́n yìí ńkọ́. Sọ̀látù lè sì kọ́ yìí ńkọ́. Nábìlà tá a fi wá omi wọ́n bá ṣe Allahu Akbar wọ́n bá ṣe. Nígbà wọn ṣe wọ́n kí sọ̀látù lè sì kọ́ yìí náà fi wù ẹ̀ náà. Wọ́n bá ní tọ́ àti kí tọ́lọ̀ tọ́ kí ló tún wá kù àwọn ní àkíló kù kéré. Àṣírí wo ní bẹ lọ́wọ́ tí wọ́n ní àwọn ológun ọlọ́run kan ti ń jẹ́ làṣàbí ni bàbá àwọn olófún ẹmu wa. Ẹ̀yin ńkọ́ òun ọmọ kéré kan ẹmu wa wọ́n wá dájọ́ wọ́n wá pẹ́ ẹ̀yẹ ẹ̀sà yìí wọ́n sà láàrin wákàtí kan. Wọ́n wá ń lọ padà ni wọ́n wá ń kọrin wípé wà kọ́ wí lánàá ìsìlámà. látàdí ìbànúhù. wàlá tó sí náà yà á rọ̀ bánà ìyàwó wà lọ́dà. bàbá ìyàwó wà lọ́dà. Níjọ́ tí wọ́n ń ṣe yín lọ́wọ́ ni wọ́n ti ń rún ọ̀la kalẹ̀. Wọ́n kọ́ sọ fọ́lọ́ pé wọ́n lọ lónìí kọ́ wí lánàá ìsìlámà. Báwa gbé ìsìlámù yìí gbé ìsìlámù lékè lónìí o. látàdí ìbànúhù. Má jẹ́ kí ìsìlámù ṣubú lójú àwọn kèfèrí o. wọ́n lọ tó kó sí Sílẹ̀ yà rọ̀ bánà ìyàwó wà. Lónìí lójú ṣe ti àwọn ẹlẹ́bọn máa jojú ti àwa ọ̀la náà tí wọ́n tún ní àtúnṣọ kejì náà àtúnkùkù ọ̀la kalẹ̀ wọ́n kùkù ní wọ́n yẹjú ni wọ́n sì kùkù ọ̀la kalẹ̀ Ọlọ́run ní mo ti gbọ́ gbogbo ń tẹ́ wí wọ́n máa lọ. wàtàwájẹ̀hù ilà dárì sultani. Ọba ń darí lọlé ọba. wàhùn yusiduna. Wọ́n bá ń kọrin bẹ́ẹ̀ lọ. wàmàkàrù yafaluna hàkà. Nígbà tí wọ́n dé ọ̀gágá pálásì tọ́ba jòkó lọ kankan gbogbo àwọn ẹlẹ́bọn wọ́n jòkó lẹ́mí ẹ̀yin àfa kí ló wá ní látàárọ̀ tẹ pé òjò sì wọ̀ òjò sì rọ̀. hàtà ọ̀dọ́ àti sàmá. Òjò wa bẹ̀rẹ̀ sí rọ̀ òjò wa dalẹ̀ wíriwíri òjò rè nígbà tí èsì àfa àgbà ńlá òjò ti dé ó bẹ̀rẹ̀ láti nǹkan bí aago 2 ọ̀sán ó sì dá ní aago 4 ìrọ̀lẹ́ ọjọ́ kejì. Ọba ni wọ́n lè bá àwọn àfa àwọn akẹ́kẹ́ láti bá wa dá dúró wọn ní ẹjọ́ ọ̀rọ̀ díẹ̀ sí náà. Ètò ẹjọ́ ọ̀rọ̀ díẹ̀ sí kábíyèsí làwọn aláwọ̀ ọba lè bèrè kó kálukú máa lè sunkún ní kíá. Kìnìún tẹ sílẹ̀ kan wọ́n yé ṣe àbí ewé wo pé lórí ewé pé
ọmọ àbúrò àwọn àfa àwọn orí ewé pè kò sí gbogbo ayé ibi tí Islam ò sí máa jọba ayé àwọn sáráfí ló dé ni wọ́n fẹ́ dàgbà mú ara wa èyí ṣe dàgbà náà kà lọ wa ọ̀fẹ́ dàgbà bàbá yìí. wà á kọ́ wí láàrin sílẹ̀ látàrí ìbàdàn wọn látòkù sí gbogbo tí àwọn àfáàfin dáwọn ẹlẹ́gbọ́n padà wọ́n máa ń dúró egún bà wá wọ́n sì ní kí egún jóná yóò sì jóná. Ayakumullah. òun ni wọ́n fi tọ̀ wọ́n jóná ẹ̀wọ̀n nígbà náà Ànábì sàṣálá Ànábì nígbà náà gbogbo ẹ̀ máa haram bá balẹ̀ àti tìyà àbí tìyà rẹ̀. Ayakumullah. òun ló jẹ́ sọ́ńdọ̀ ní ìlú wàásù ìdí ẹ̀ta pé mùránà ẹlẹ́ha pé Boko Haram ni ẹ̀ mú sọ́ni. wọ́n ká gbogbo àwọn Boko Haram náà àwọn àlùsùn náà àwọn tó yẹ kí àwọn bàbá wọn eru táwọn wí yìí náà ni wọ́n fi gbé Islam lọ ẹ wà bàṣẹ bàbá yín jẹ bẹ́ẹ̀ bá ti àbàṣẹ bàbá yín jẹ èyí ṣe dé àbàṣẹ ajé adámọdé. Allahu ta'ala anhu. eré burú kájí kíṣẹ́ àdámọ̀ tó kalẹ̀ lágége kí mọ́kàsí tó kalẹ̀ ń bẹ̀ máa ara tí wọ́n dábàá wọn pàṣẹ fún àdámọ̀ bí bàbá wa sí mẹ́kàlẹ́ àtàwọn tó dúró sí bàbá táwọn náà ní nǹkan lọ́wọ́ tí bàbá náà ní lọ́wọ́ tí bàbá wa sí ń jọ náà mọ́kàsí ọ̀wá yẹ̀ bó ti yẹ̀ wọ́n wá yẹ̀ tán bẹ́ẹ̀ tí bàbá ti parí gbogbo nǹkan ìjọ mọ́sálásí fẹ́ wó wọ́n ń kírun jímọ̀ lọ́wọ́ bàbá sì ti rí bàbá àlẹ́ kútúbà wà lẹ́nu mímbà rí Ọlọ́run ti wá fi hàn bàbá wọ́n ní àlámù tí ó sọ fún wọn àlámù wa sọ fún bàbá pé mọ́sálásí yóò wó o èmi wọ́n ní tí ń bá wọn sọ̀rọ̀ ni àjìlẹ̀ ó rẹ̀ pé wọ́n ní tí wọ́n bá wọn sọ̀rọ̀ ṣé àwọn màṣúrátù ni wọ́n bá wọn sọ̀rọ̀ kọ́ àbáwọn okọ̀ Ọlọ́run tí wọ́n ti gbé mì tí ń bẹ lára wọn mọ́sálásí yóò wó òkú mẹ́ bàbá wa já kútúbà pé gbogbo ẹ̀yọ ẹ̀ ń kálukú jáde àwọn èèyàn wá jáde sí àárín ìta wọ́n wá bẹ̀rẹ̀ wọ́n máa ṣe kútúbà padà mọ́sálásí sì wálẹ̀ lẹ́ẹ̀kan náà wí. Yàrá ni ká máa wá nǹkan. Ọ̀wé lábẹ́lí sílámà látàdí ìbàdàn wà lóòótọ́ sí èmi dé àwọn àfáà wọ́n ń wílẹ̀ ọjọ́ àkọ́kọ́. Fàkọ́lá Sulimanu. Ọba wa pé. Hadal yawmu lakum. Hadal yawmu lakum. Ẹ̀yin lẹ́nu ní o. Wà bá kí ẹ lọ́dún. Ọyẹ bá wa kọ́ òní lẹ̀ ẹni wọ́n wílẹ̀ lónìí wà bá kí ẹ lọ́dún ọkọ̀la. Kí ló padà wá ṣẹlẹ̀ lọ́la arabalẹ̀ ó tó dìgbà mi. Àwọn ọjọ́ ti lọ ní mo ní ìwọ́n tó ọba dẹ́pọ̀ sọ pé Allahu Akbar. Àwọn àfa bá rí lọ ẹ̀yin àfa ẹja tó ṣàdúrà lọ láwù wọ́n bá lè bẹ̀ lọ́wọ́. Wa fil yawmi thani. Ó dijọ́ kejì. Haba sultanu baqaratan bayda'a fi ghurfatin muzlima. Ọba ọwa lọ lè fi màálù funfun nígi ọwa lọ fi sí inú ilé kan àmọ́ yàrá yẹn kò sí wíńdò mẹ́ òkùnkùn ní gbogbo yàrá. Wa aghlaqa 'alayha al-abwaba wan-nawafidha. Ọwa pe ọ̀kan nínú àwọn kèfèrí wa ọ̀la àwọn àfáwọn ohun ènìyàn rábìn nǹkan bẹ lọ́wọ́ wọn àmọ́ ìfẹ́ tẹ̀lé wọn ẹ̀yin mọ̀ fẹ́ tẹ̀lé ìwọ nìkan ní fi hàn tọ́ba ti dọ̀la nígbà tí lékelé bẹ́ẹ̀ ilé ẹ̀kọ́ sọ̀rọ̀ ẹ̀yin lẹ́kọ̀ọ́ pé màálù funfun ni òun rèé ó ti fi hàn ọ̀kan nínú àwọn kèfèrí fi hàn àwọn àfa wọ́n wá tilẹ̀kùn ma ń gbọ́dọ̀ jọ́ kejì gbogbo wọn pé inú tí wọ́n ti ń dùn wọ́n ti sọ fúnra wọn ẹ má jẹ́ nìkan gbọ́ wọn wá dé bàbá wọn ní sọ̀rọ̀ lónìí báyìí. Waqala lahuma ayyukum yukhbiruni bima fi hadhihi al-ghurfati. Tani ọkọ̀kọ́ sọ fún mẹ́mẹ́. Ma huwa lawnuhu. Àwọn wo ni. Fataqaddama ra'isul kahna. Ẹni tó dó lórí àwọn akọ rẹ̀ ọba jáde wá. Faqala. Ọba ni kábíyèsí. Inna fiha hayawanan. Bàbá ọba ni ẹja fi wá ẹsẹ̀ wá gbé àwọn fàárọ̀ irọ́. Ìbájú ọ̀fọ̀ kankan la ilaha illallah ìbájú ọpẹ́ ẹ̀yìn ọpẹ́ olùmú ọ̀tún olùkànrọ̀ òsì gbangba ọ̀tá ọ̀run ètò ọ̀rọ̀ bòlù. Ìsì àti wẹ́ẹ̀sì nù. Ìsì àti wẹ́ẹ̀sì àti local government. Wọ́n wá sí bẹ́ẹ̀. Faqala. Wọ́n wá sí irọ́ tí wọ́n ṣe tán. Inna fiha hayawana. Ẹnu létí tẹ̀ ń wò yìí àwọn ifá yẹn ń sọ fún wọn wípé màlúù ẹranko kan nígbẹ̀mbẹ̀ màlúù. Láàkọ̀rin lẹ́yìn ní tọ̀wì lẹ́yìn ní. Ó ní ìwọ méjì tó kù. Wàdánà bá ń tọ̀wì náà. Ó sì ní ìwò tó kù díẹ̀. Wàláwọ̀ náà àbúyáwù. Ó sì ní àwọ̀ funfun. Ó ní ti bẹ́ẹ̀ lọ kábíyèsí wọ́n bá lè jókòó lẹ̀. Thumma aqbala ala al-ulama. Ẹ̀yin àbá nǹkan. Wa sa'alahum ma taquluna antum. Kílẹ̀ yóò sọ. Fatahayyara al-ulama'u fima yaqulun. Àwọn àfa wa nìtọ̀.
ibi ó ti kan yẹ̀pẹ̀ nù ẹni ó ní yẹ̀pẹ̀ ọ̀dà. Hayakumullah. torí pé wọn bá wo yẹ̀pẹ̀ tó náà wọn ò ní mọ ibi tí wọ́n lọ wọ́n kàn lù sí yẹ̀pẹ̀ lọ́wọ́ kàn. Sàálà òun máa dẹ́kun lórí ẹ̀ wọ́n á fi ní borí ẹ̀dá kan ẹ̀yà àfà. Fatahayya al-ulama'u fima yaqulun. Ebi ẹ ma yẹ̀pẹ̀ ní dáadáa mọ́ dáadáa yẹ̀pẹ̀ sọ̀rọ̀ yẹ̀pẹ̀ sọ̀rọ̀ dáadáa ẹ máa tẹ̀ wọ́n máa tẹ̀ ọba ńlá gbogbo bí ó ti la ti ọ̀la gbogbo ọ̀la tán wọ́n wá pa wọn yóò gbé ẹ̀ jẹ́ báwọn ní àwọn kéré yìí ti gbà wò wọ́n ti wí ni o àwọn kéré yìí ti wí ni o funfun lọ́wọ́ àmì ẹ̀rọ tó kú ti wí gẹ́lẹ́ lọ́wọ́ nígbà wàá wí bẹ́ẹ̀ àwọn àni kó láwọ̀ àṣẹ rẹ̀ kẹ́rẹ́ kó láṣẹ kéde èmi ni tí wọ́n fi yí nǹkan padà. Hayakumullah. Wa qawilana al-islam. La tahdimannahu. La tahdimannahu wa la tufsidannahu. Ya Rabbana al-yawma. Ọwọ́ bàbá mi mo ti jogún ẹ̀. Hayakumullah. Nǹkan funfun bá bẹ́ẹ̀ mi kan ti bá ní ó dúdú ó sì di dúdú. Qawilana al-islam. Àwọn àfa àdásírí jọ̀ǹjọ́ náà. La tahdimannahu. Wọ́n lé ẹni onímọ̀ ní wọ́n lé ẹni gbogbo wa ẹ̀jẹ̀ aṣọ wa pọ̀ káwá aṣọ pọ̀ kábíyèsí àmbọ̀ kábíyèsí tó sì gbọ́n tó sì gbọ́n àkóso aláwọ̀ àti bẹ́ẹ̀ nílẹ̀ ni wọ́n bá sọ aṣọ pọ̀ wọ́n bá da ọwọ́ kọ̀ kí ni wọ́n sá bí wọ́n ti sá wọ́n bá ń sọ láhà ara wọn wípé níta bá ti pè é òun náà lẹ́kọ́ dé wọ́n bá padà sọ́dọ̀ kábíyèsí nínú àti mọ́tí mẹ́mẹ́ màálù dúdú iná ní mẹ́mẹ́ ó ní wọn lóòótọ́ dáadáa má dúdú rí kọ́dà kì í sáàyè ó ti kú ààyè sí ní màálù tó mẹ́mẹ́ tẹ́lẹ̀. Qawilana al-islam la tahdimannahu wa la tufsidannahu. Kábíyèsí ló ń ìdáyé lójú rí ṣé Kùránì náà lọ́sọ̀ yìí tí ọba rí bẹ́ẹ̀ má tàná tẹ́ wíìnì mọ́ o. Hayakumullah. ẹ kó lu yìí fún mi o wọn náà ọba tún bí àfa àtọ̀ wípé àfa àmàlà ṣe kó o nìkan ní àdé sọ̀rọ̀ wọn náà gà ní ọ dábì lójú rí ẹni ọba ní tó dá lójú tọ́ba ní tó dá lójú láàfà tọ́ba ní àṣírí tí ń jẹ́ owó. Kìí ṣe fọwọ́n náà ẹ̀kọ́ tọ́ba gba 10 million lérí nǹkan tí ń jẹ́ fọwọ́n náà ẹ̀kọ́ torí wípé òyìnbó ló bá fẹ́ sọ pẹ́sàn áàtì ẹgbẹ́ travel out ó lè náà bí 3 million àbí tù bẹ́ẹ̀ lọ. Àyè bẹ̀ kọ́ ni ẹni ọba wa mọ tó lè jẹ́ tó lè pa tọ́ba wa ní wọ́n ná 500,000 ọ̀dìbò àbí òdìbò wọ́n lu jìbìtì dé. Àmọ́ lérí àdúrà bọ́ ọba gba 10 million lérí àdúrà Kùránì èyí wọn ọ̀dà olójú kọ́lọ́ wọn gbà ó sì gbà àníyàn rẹ pẹ̀lú Ọlọ́run làdúrà fi gbà àmọ́ ò ṣiṣẹ́ kankan èyí ò ní ọ̀dà èyí ò ní kan ó ṣe nǹkan kan ọkàn gbowó lásán èyí ò ní ọ̀dà wọn bá gbowó ẹ̀ṣẹ́ alùsùn náà ń gbowó dáadáa ogun náà wọ́n sì ń ṣe jàlàbí. Àwọn náà ṣe ń gbẹ búlọ́ọ̀kù gbogbo wọn náà gbọ́ bá ti ń sọ yìí wọ́n gbẹ búlọ́ọ̀kù tó kí gbọ́ dáadáa àwọn àfa àbádé ti ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ nù kábíyèsí wa ni kó wọn lọ lé sí i. Fadayika Sultan Husuwain. Ọba wa rẹ̀ ní Husuwain ẹ̀rí yẹyẹ pé àwọn afá yìí ọmọ dókè lọ́rọ̀ wọn ọdún dúdú kọ́ ọdún àyèrè ni. فأوجس العلماء في أنفسهم خيفة الأمر فطلبوا من السلطان أن يوهلهم ساعة فأجابهم فقاموا يسألون الله يصلون ويقرؤون القرآن ويدعون ولما أتموا أعادوا الضرب في الخط فكان الجواب كالأول ولكن أوضح من الأول حيث قال إن في الغرفة بقرة سوداء ميتة ومن ثم أمر السلطان بفتح الغرفة وإهداء ما فيها ففتحوا فإذا فيها بقرة سوداء ميتة. Everyone 2,000. Olóró ọ̀rẹ́ bá ju fi ṣe lápò gómìnà sí. Òkè odò máa bẹ púpọ̀. Ohun 2,000 bá máa wà kórè báwọn. Àjẹwò rí o. Ọ̀rọ̀ ṣàkóso lápò. Òkè odò máa bẹ púpọ̀. Ọ̀dà kọ́ máa fi wó jiná. Ìyọ̀gbọ́dọ̀ mú yọ̀dọ̀ ọmọ tó wúlọ. Ọmọ tó wọ́n wá ṣáàpù. Èmi ṣáàpù ọmọ tó wò sí àní ṣáàpù. Nǹkan kò ní sí ọ́. Ọ̀dà àwọn ẹni ọlọ́run. Ọba ní màálù ní bẹ́ẹ̀ dúdú. Ọba ní ẹ lọ lè sí ìwúrẹ́.
وحضار ما فيها ففتحه فإذا فيها بقرة. Tẹ́lifà wọn ṣe tí gbogbo àwọn akọ́ni náà lọ jẹ́ wọ́n yí múlẹ̀ wà fà lérí. Nígbà tí wọ́n sì tún wọ́n màlúù jáde, wọ́n bá gbá màlúù dúdú tó ti kú. Owó ilé ọ̀dọ́ sílẹ̀ pẹ̀lú tàbí máa dàgbò. Wọ́n lọ tún sílẹ̀ yá àwọn bánàlì yá wọn wọn náà. Ibi tí gbogbo àwọn tó bá tó ti ní tọ́ ẹ̀yà ajẹ́pẹ́sẹ̀ yìí lẹ́sìn fún di mùsùlùmí. Èyí tó bá bí aláya bá ba rẹ̀ dánú ẹ̀yà abọ́lẹ̀ àdúgbò èrè tẹ̀ pé láyé. Tẹ́ ẹ má ṣe ìsìlámù, tẹ́ ẹ bá ṣe ìsìlámù gbogbo ẹ kó lù mí ní gbogbo wọn náà bá di mùsùlùmí. Àwọn àpá àsúnfí. Àwọn àìtàn ó kà sí متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون. Nákàlí òun ni àwọn àfa àtàná. Ayakumullah. Nákàlí ibi tààrà àti yẹ̀pẹ̀ wíwò tó confam òun ni wọ́n fi wọlé sí gbogbo àwọn lọ́balọ́ba àwọn lára. Ẹ fi wọlé sí wọn lára. Ìbá àfa àlímì ni wọ́n ṣe bẹ́ẹ̀ fọ́nà Ọ̀yọ́. Aláàfin ìgbà náà wọ́n bá tọ́jú ọmọ rẹ̀ sí wò àfáàndásá láti náà ṣe fún tíìmì ẹ̀dẹ́ láti gbọ́ lóòótọ́ wọ́n bá wọn náà ṣe tiẹ̀ ó ṣe bẹ́ẹ̀ bàbá wa Sheikh Adam bàbá wa Mudiru Markaz àwọn ni wọ́n sọ̀rọ̀ yín ní orí ìta àgbọ̀n bí wá sí pé bàbá wa Sheikh Adam nígbà tí wọ́n mú Haji Abdul-Latif Jákàndé tó kú níjọ́ tí wọ́n mú wọ́n ní Sheikh Adam wá bí àfa aláya wípé àfa àwọn arásùn aláya kọ́ wípé àti Jákàndé tán mú kí ni tí kílẹ̀ ń sà fún wọn là ń sa Kùránì ní bàbá ní a yọ pẹ́ ń bẹ́ kò ní kú ń bẹ́ bọ̀rọ̀. Ayakumullah. Pé tó ń sa Kùránì lọ fún nǹkan báwọn ẹ fi ọpẹ́ ń bẹ̀ nù yọ máa dùn mọ́lọ́run ní ẹ sọ fọlọ́run ní pé kọ́sá fi ibẹ̀ kọ́ máa kú bẹ̀ torí máa ń kì í sí nàfíà àbádà ń bẹ́ nù Kùránì àtàwọn tó jọ bẹ́ẹ̀. Bàbá ní Ismullahi Al-Asami làwọn sọ fọlọ́run pé kọ́ bá wa tukú mẹ́ bàbá lọ́wọ́ á pọ̀ wọlé ní tí wọ́n sà wọ́n pín gbàdọ̀ ṣe Ádámù ní Nákàlí wọn ò ní Nákàlí ṣéṣe Ádámù bá ní Nákàlí ìjọ tí ẹ ti ń sàṣì bàbá Mudiru títí yé ń bàjẹ́ tẹ́ ẹ rò wípé bàbá Mudiru wà nǹkan kankan bàbá Mudiru ò ní kankan ṣé Ádámù ní ń wá látọ̀ òun ní wọ́n ń kó báyìí. Hayata ayati saga. Bàbá ní pàtí ilẹ̀. Bàbá ní. Inna sábà dàbíbi ìsìlìbí làbádì inú. Wọ́n náà bí ṣíṣe Ádámù tọ́já sí wípé bó ti kú nìna kò sì kú. Hayata. Bàbá rẹ̀ ní ṣé Ádámù ti dúró ti ọmọ rẹ̀ ọmọ tó bá jọ ọmọ rẹ̀ nú ọmọ rẹ̀ yóò sì dúró ti ọmọ tí ọba sì yọ ọmọ rẹ̀ nú ọmọ rẹ̀ tó lóun fẹ́ da ilé bàbá rẹ̀ dáwùlà bàbá rẹ̀ wú tí ń lọ lè kún àwọn ọ̀tá bàbá rẹ̀ tí Ádámù ní ń lọ láhán ó sì lọ. Ayakumullah. Kọjá hàn yóò sírèsì tó ti wà yìí. Hafizakumullahu wa nasarakum. Ẹ sọ fún àwọn ṣéwù wa ọmọ àfa àwa ni wọ́n lóòótọ́ ọmọ àfa àwa ni wọ́n lóòótọ́ àmọ́ wà lẹ́nu tó rí yìí àti tààrà Ibrahim àwí olúwaláyà náà ló ahadi kọ́ ọ́ ní. Ọlọ́láyà náà ló ahadi zalimi. Aha rẹ̀ ọ lọ. Ayakumullah. Báwo ni o ṣe ní lọ? Èèyàn wá wà lórí Facebook ẹni tí bàbá yín fi kalẹ̀ sérí àga tó yẹ bá gàba yín lójú wa gbogbo tó bá kàn ọ́ kàn bàbá. Ẹ wá lè kún àwọn tí ń fàbùkù kan Mudiru nínú ọmọ Sheikh Ádámù. Ọmọ Sheikh Ádámù tí máa ń ṣe yun kò sínú àmì sùúrù yàtì. Bàbá yìí ti sọ ọ́ tẹ́lẹ̀ àwa gbọ́ lẹ́nu Sheikh Ádámù ni pé ọmọ àmì tó bá tẹ̀lé tèmi àmì sùúrù yàtì nù. Èyí tó bá lọ́wọ́ tẹ̀lé tèmi gbogbo ẹ̀ ọmọ kí òun ọmọ mi ni. Allahu akbar. Bí Ádámù ti wúlẹ̀. Hayata. Sheikh Ádámù pápá lè máa bá Mudiru níbà. Pápá lè máa wọn ní o. Ẹnu ọ̀pá lè máa láti 20 kìnnìkan yìí àti ti ń bá bọ̀ wá. Ẹ wá wo bí àwọn Sàláfì yìí ṣe wá kóbò wọn Sàláfì kóbò wọn tiẹ̀ lọ́tọ̀ èyí ń bẹ lọ́tọ̀. Furuqu dakhiliyya táwọn máa kéwú tọ́jọ́ máa kéwú Sheikh Ádámù àwọn yìí ń bẹ lọ́tọ̀ táwọn Masudi Kẹtẹ̀wí ya wèrè àtọ́mẹ́. Yẹ́nì tí wọ́n ti yí Al-Kẹtẹ̀wí lóun ya wèrè ń tiẹ̀ tó nígbà náà yìí pé àwọn iṣẹ́ Ádámù wọ́n tọ̀ gbọ́ Yorùbá dáadáa àwọn ló ń gbé èkó sí ẹni tí ọ̀gbọ́n Yorùbá máa ń gbé èkó àwọn onífà àdé lálàsí rẹ̀ Ìlọrin lẹ́nu ẹ̀dùn jù láyé. Ayakumullah. Ìlọrin làwọn ìwò tó wá jẹ́ Ìlọrin wàlá Ìbàdàn wàlá Ọ̀yọ́ náà lẹ́nu Ìbàdàn náà sì ní ẹnu gẹ́gẹ́ bí àwọn èdè ọ̀kan jọra wa ni àmọ́ Ìbàdàn náà lẹ́nu àmọ́ ìwọ tó wá láti ilẹ̀ Kẹtẹ̀wí wọ́n ní ìlú ni wọ́n ní wọ́n yé wọ́ ọ̀ṣọ́ àwọn obìnrin wọn wọ́n ní wọ́n ṣe gbé ọyàn tí wọ́n
yóò máa ṣe lágbàlagbà ń ta wọ́n níbẹ̀ ni wọ́n ti bí Rasuli Kẹtẹ̀wí ọwọ́ wa bẹ̀ ṣe Ádámù wa daṣọ bọ̀ ọyún tí wọ́n ní òhun mọ́ wọ́n ní òhun lù yìí ni ọwọ́ nígbà náà máa bá ọmọ ọdún ẹni méjà bàbá òkú o gbogbo yín náà hàn lè mọ̀ pátá àbí táyé yín bá bàjẹ́ tí bàbá tó fi rọrùn lẹ̀. àyàtà ayé tí sábà nóbi bí sí yìí iná sábà nóbi bí sí yìí làbákì inú. bàbá mi Mudiru Markaz. Damallahu hayatahu. ọmọ àlórí. Damallahu hayatahu. ẹ lè wo Markaz tani ò lè tọrọ kó nínú ọba yẹn lọ́mọ ẹ lọ Markaz ẹ má dọ̀lẹ́ lọ bẹ̀ ẹ lágége ẹ wo bẹ̀ ẹ wo Bashir Adamu ń bẹ láyé ẹ wá wo òní ṣé ń tún lé bàbá rẹ ń tún àyè bàbá ẹ sí ní àbí ń bá yìí bàbá rẹ jẹ ẹ wá nígbà náà kiri ẹni bí ọmọ fọkàn balẹ̀ gbogbo tí Mudiru ń ṣe àfà gbogbo tí wọ́n ń ṣe ìbànújẹ́ bẹ́nu tí wọ́n fi ń ṣe látọ̀dún ìbànújẹ́ kí ni máa ṣe fáwọn ọmọ kí ni máa ṣe bàbá mi ọ̀sẹ̀ wọn kí ni máa tún ṣe fáwọn tó jẹ́ tèmi kí ni mo tún ṣe kí ni máa tún ṣe fún àwọn ààrẹ kí ni yóò bá dé wàhálà rẹ pọ̀ títọ̀ wọn bá dé wàhálà rẹ pọ̀ ẹlòmíì ni mo lágídí pàdé àlùkò bàbá mi náà lágídí àmàgídí tí wọ́n ní o eré òótọ́ ni o bàbá ni wọ́n kú lédè òótọ́ yàrá mo ni mo lágídí o bàbá lágídí ni mi mo lágídí bàbá ní lójútì lójútì bàbá ní mo ya sa mo ya ewu ń tiẹ̀ tó tiẹ̀ kí n gbọ́ kí ni wọ́n yà bàbá máa wí bẹ́ẹ̀ ẹ wá ń dà àwọn bàbá bẹ́ẹ̀ tí wọ́n ń dà àwọn ẹ̀tọ́ náà ni wọ́n á rí i ṣe ẹ wo náà ọgbà ní ìsìn gbogbo ẹ ó ti yàtọ̀ àwọn bí ó lè mí tó ń lọ dáadáa bí bàbá yẹn tó bá padà wá tí Sheikh Adamu bá padà wáyé báyìí mustahil ni àmọ́ tí bàbá bá padà wáyé tó bá débẹ̀ wọn tó wọn náà ọgbà tó rí gbogbo ẹ̀ wọ́n adé bá ń pàbí bò wá èyí ò ṣe tó báyìí ó tó wá ṣe kọjá bí mo ní o ṣe dé ìwọ náà lẹ́yìn etí bàbá yóò wí nù etí bàbá náà wá wí lọ́hùn bí tí wọ́n wí pé ṣé àdúgbò wọn lẹ́yìn ní gbogbo ẹ̀yin tẹ́ ẹ̀ fẹ́ kí bàbá náà wúri sí bẹ́ẹ̀ tí ń fòrò ẹ̀mí Mudiru Ọlọ́run ó fòrò ẹ̀mí ìtọ́mọ ti yín náà. Àmín ya Allah. ẹ wá ṣe gbogbo ẹ̀ tó náà Ọlọ́run wà wá kó ti yín. Alhamdulillah. bí wọ́n ń ṣe nǹkan lókè nísìn Mudiru yàrá kun Jonathan tí ọ̀gbọ́ tí èsì mùsùlùmí ó sì wò bóòlù Jonathan sì wà yí pé ọmọ Mudiru ọmọ ńlá ọmọ bàbá ńlá ni ọ̀hánìwá bàbá rẹ̀ ṣiṣẹ́ wọ ọ̀dá sọ̀rọ̀ Nàìjíríà ó sì ṣe dáadáa ayé àwọn àdí àgbọn kọba ikọ̀ kò sí wọn lọ́nà ọ̀tọ̀ wọn sọ́nà ìwọ ọmọ máa jẹ́ OON nìyẹn ló ń dun ọ̀pọ̀lọpọ̀ ọtún wá ṣe yín òun tán ẹni ogun nǹkan tó ń bá wá ṣe láwọn èèyàn ńlá lù wọn á lọ máa dáwọn náà yákàndé tó ń kúnjò ní wọn tó dàbò tó wá ṣe wá gbogbo ẹ̀ wá ń dé bára wọn kálukú wá ń bínú ọmọ ọkọ tó ń mẹsìkínú tí o ní bàjẹ́ fún alimisiro bila ọmọ kí wù sí ká Adamu tọ́lọ̀ ń dá lọ́la ó fún òun jọ Sulemana ta kọ́kọ́ sí ká Adamu ń jẹ́ Adamu ta kọ́kọ́ sí o Sulemana ń jẹ́ Sulemana ti ta kọ́kọ́ òun náà wò wípé anabi Adamu baba Sulemana ni ń jẹ́ sí ká Adamu náà ń jẹ́ baba Sulemana tòní ẹ jẹ́ àdá nǹkan padà síbi tí a ti mú nǹkan ọba gbọ́mọ́tò ńláńlá wa ẹlẹ́bẹ̀ẹ́ tí wọ́n á bínú pé nítorí mọ́tò kẹ́lẹ́ gan Highlander 2000 and kẹ́lẹ́ léwo bẹ́ẹ̀ wọ́n ní wọ́n fọ́ sí owó tẹ́kọ̀ sí i ọ̀gá ni máa sọ lókèrè ọ̀lọ́ Markaz ọ̀ adẹ́rẹ́ kò máa bẹ́ẹ̀ wo 2000 and kẹ́ ń jẹ́ etí wọn wá wò láyé tiẹ̀ ní 2000 tó jẹ́ ìwé òwe mọ́tò ti tó bọ́ mi ni mọ́tò rí gbàǹgà ọ̀hún wo 2000 kí ẹlòmíì wá ń bínú tọ́lọ̀ ń ṣe fún bàbá yẹn. Ṣé amúrú mẹ́mbí kí ọmọ olóore ó jó lé bàbá ẹ̀? Kọ́mọ èèyàn rẹ̀ kó déyàn. Amúrú mẹ́mbẹ́ ni. Òun làfà ṣe yìí nìsín. Káwọn ọmọ wọn wá dé ẹwù gbogbo àwọn tá a fà yíyé. Káwọn ọmọ wá dé àfà wá ṣíṣe. Káwọn ọmọ wá dé yẹn ńlá. Tẹ́lẹ̀ gbogbo ẹ̀ máa kéwì yìí. Àfà wá gbogbo wọn kẹ́ jèrè o. Wọ́n àṣì ni o. Èsì kì í. Ṣé bàbá wa sùkúrù sí gbogbo ọmọ kí ni wọ́n jèrè? Bàbá Musa Agboola, tẹ̀bí yóò Musa Agboola, tẹ̀bí òun lọ kó àwọn ọmọ àgbẹ̀ńkéwú tí wọ́n ń ṣe ní ikú kérésì ní social media. Tọ́wá nígbà náà òun bọ́ aṣọ Markaz rẹ̀ tá ń gbọ́ wọlé tẹ́lẹ̀. Àgbọ̀ wọlé tẹ́lẹ̀. Inú ọmọ kéwú tẹ̀ ń kọ́ àwọn tí ó padà dọ̀la tí wọ́n rọ̀ mọ́ yín. Wọ́n neglect wọn bẹ nínú ọmọ kéwú.
àmọ́ rú bẹ́ẹ̀ ọlọ́run ní jẹ́ ọ̀pọ̀ nínú ọmọ kéwú. Allahumma àwọn ẹ̀sà kọ̀ọ̀kan tí ọba sì máa wà ọlọ́run la àwọn ọmọ tìyí rẹ̀ ń jọ́nà. Àmín. ó ti la bàbá wa mùdírù mákàsí lọ́wọ́ ọmọ kéwú bú fún bàbá wa. Àmín. ọ̀dàrí wá sí. Akramakumullah. náà tẹ́ ẹ̀ bínú ẹ̀yà fà pé tọ̀